tèmi torí ẹ máa ń pera yín ní ọmọ ìyá. Tí n bá bèrè lọ́wọ́ bọ̀dá Abdullahi báyìí pé ṣọ́mọ ìyá wọn ni mí, ẹ kọ́kọ́ ṣe tàkíyà wípé nínú ẹ̀sìn ọmọ ìyá kọ́ ni wá, ṣùgbọ́n ní ti Yorùbá ọmọ ìyá ni wá. Ó ti yé yín, kò dẹ̀ sí n tó ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹni tó bá ti jọ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, ọmọ ìyá ni gbogbo wa. Kò fẹ́ẹ̀ sírú ẹ̀sìn tó bá wù kó máa ṣe, ọmọ ìyá ni wá lójú tèmi. Torí bẹ́ẹ̀ náà ṣe kọ́ wa nílẹ̀ wa, a máa ń gbàlejò mọ́ra, òun la ṣe lè gba ẹ̀yin ẹlẹ́sìn náà wọlé sáàrin wa tẹ́ ẹ fi lè jókòó dè ní. Ṣùgbọ́n báwo lẹ̀yin ṣe tọlẹ́rẹ́tì àwọn tó kù? Ẹ sọ wípé kán pa wọ́n, kán dè wọ́n, kán mú wọn. Ǹjẹ́ Ọlọ́run Olódùmarè tó dá ọ̀run, tó dá ayé, tó dá Násárà, tó dá Yẹ̀wúdí, ṣó lè sọ bẹ́ẹ̀? Ibi tí bàbá mi Ìwàlẹ̀sìn ń gbé yín lọ nìyẹn o. Ara one of the reasons tí Allah kì í ṣe Ọlọ́run nìyẹn o. Ọlọ́run dá ayé, ó dá ọ̀run, ó dá ẹranko, ó dá ewéko, ó dá ilẹ̀, ó dá omi. Ó ní kí gbogbo wa jẹ́ kan, kò sọ pé ká pa ọmọ kan fẹ́nìkan. Ṣùgbọ́n Allah sọ pé ẹni tí ò bá ti ṣe tèmi, Yẹ̀wúdí, àwọn Kírísítẹ́nì, Násárà, àwọn ẹlẹ́bọ, wọn ni kẹ́ ẹ mú wọn, ẹ dè wọ́n, ẹ pa wọ́n. Àwọn àáfàá tó bá wá sókè láti wá ṣàlàyé wọn ní wọn kọ́kọ́ kọjú ìjà sí wọn, kí wá ní iṣẹ́ Allah tí ò lè da ìfẹ́ sí wọn láàrin, ṣágbára ẹ̀ ti tán ni. Torí ìdí èyí, Allah ò ní agbára, kò ní ìkápá lórí ohun tó lóun dá, bó tiẹ̀ ṣe pé kò dá nǹkan kan. Torí ìdí èyí, Allah kì í ṣe Ọlọ́run Olódùmarè. Bàbá mi Ìwàlẹ̀sìn, ẹ gbóhùn sókè sà. Ẹ ṣe ìyá mi jàre, àtòfi iṣẹ́ ogun rán. Ó yá, bàbá mi Abdullahi, ẹ béèrè ìbéèrè tẹ́ fẹ́ béèrè, à ń gbọ́ yín. Bàbá Abdullahi, ok. Mo wà pẹ̀lú yín bàbá. Tẹ́ bá lọ ẹ sanwó, ẹ gbọ́dọ̀ lọ o. Tẹ́ bá lọ ẹ sanwó, ẹ fi sí nǹkan tí ìyá wa sọ. Ẹ̀yin àgbàlagbà náà lè máa sọ pé tó bá jọ bí òwe kẹ́ dáríjì mi. Ẹni yára láti gbọ́rọ̀ bọ̀tí lọ́ra láti fèsì. Ẹ ṣeun bàbá. Ẹ̀yin àgbàlagbà lẹ sọ bẹ́ẹ̀, tó bá jọ bí òwe kẹ́ dáríjì mi o, mi tó kù iwájú ẹ̀yin àgbàlagbà o. Gẹ́gẹ́ bí ẹ ṣe wọ́n ń sọ fún mi báyìí tí mo ṣe ń gbọ́ láti pé ní ojú ọ̀run tá à ń wò yìí tó wà lókè yìí, Ọlọ́run méjì ló wà ńbẹ̀. Ta ló sọ yẹn fún yín? Ṣẹ́nìkan bá yín sọ. Mo ń béèrè ni. Mo ń béèrè ni because ibi tí ọ̀rọ̀ yín tó yé mi sí, Ọlọ́run Allah ọ̀tọ̀ ni, Elédùmarè ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé ẹ rí bẹ́ẹ̀ ni? Ṣé ẹ rí Ọlọ́run tẹ̀ sọ yẹn? Ó yá, mo ń gbọ́ yín sà, mo ń gbọ́ yín. À ń gbọ́ yín, ẹ ní sùúrù sà. Bàbá mi Adidas, ẹ sì fi wọ́n lẹ̀ náà, ẹ dákun kó tó di pé a fi wọ́n lẹ̀ fún general. Bàbá wa ẹrú Allah, a ti fi yé yín wípé àmú evidence kan wá tí Allah ò gbọdọ̀ fi jẹ́ Ọlọ́run, àti fún yín pé Sátánì ohun ìní Allah, a sọ̀rọ̀ yẹ òní Allah, a sọ̀rọ̀ má yẹ òní Ọlọ́run. A ti fún yín evidence tó kù tá a ti fẹ́ fún yín ni pé Allah òun ń yà wá, ó ń yà àwọn èèyàn ni, ó ń yà àwọn èèyàn, yóò ya bàbá àtọmọ, yóò kẹ́yìn, ó pàṣẹ fúnra rẹ̀ kí ọmọ má bá bàbá ṣe. Allah á sọ̀rọ̀ síwájú, á tún sọ̀rọ̀ sẹ́yìn. Ọ̀rọ̀ Allah ò dọ́gba rí. Mo gbọ́ yín bàbá. Ọ̀rọ̀ Ọlọ́run kan ṣo ni. Ẹ jẹ́ kí n fún ní evidence. Ibi tá ń lo jìnnà bàbá. Ẹ̀yin lè fún abóyá kí n fún ní evidence mi. Ẹni sùn ẹ má ti fún mi evidence mi. Ó yẹ béèrè yín. Béèrè yín. Allah yìí ṣọ́ndà Elédùmarè, under umbrella Ọlọ́run Elédùmarè ló wà. Allah sì gidi ní Allah ò ẹ̀sìn. Allah yìí ṣe kìí ṣe tó lè dá ẹnì kankan láyé. Ó ti yé mi bàbá, ibi tí mo nǹkan ti fẹ́ mọ̀ gangan ni ẹ bàbá, ṣùgbọ́n ẹ máa nìṣó lẹ̀. No. Ẹ bá ń gbé fọ́tò Allah síbẹ̀, bàbá mi ò dá ẹ má wọrí, máa fi kíní kan wọ̀nyí sí tó máa yé yí gbogbo ilé ẹ máa wò ó. Bàbá mi Adidat, ṣé wà ń bẹ̀? Bàbá mi Adidat, ṣé wà ń bẹ̀ Adidat?
mo wà bí mo wà bí. ẹ fọ́tò alájáde ẹni sùúrù ẹ ṣí kámẹ́rà yìí ẹ lọ gbọ́gbọ́ ẹ wá fẹ́ aláìjọ jáde. ọ̀yá ìyá wa ẹ sọ̀rọ̀. ẹ ṣe mo expect ń pé kí bàbá wa lẹ̀sìn kẹ́ bá wa ṣàlàyé ìtumọ̀ àlá fún bọ̀dá yẹn dáadáa èmi pọ́ dàbẹ́ ni pé àlá yẹn kò yé wọn bọ̀dá Abdullahi àlá tẹ́ ń wò yẹn ó wà nínú 360 idol tó wà nínú Kaaba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti ń sìn so Kaaba yẹn náà ò dẹ̀ yàtọ̀ àlá ò dẹ̀ yàtọ̀ bẹ́ẹ̀ ni ṣètọ́nì ò yàtọ̀ ṣé ẹ mọ̀ pé fẹ́ǹsì ni wọ́n ń pè ní ṣètọ́nì fún yín tẹ́ lọ ń ra òkò tẹ́ lọ ń san owó fún so ẹbẹ̀ lọ́wọ́ àwọn àfáà yín wọ́n máa sọ fún yín pé idol yẹn àlá yẹn wà nínú Kaaba yẹn tẹ́lẹ̀ olórí àwọn idol tó wà ń bẹ̀ ni ìdílé àwọn Muhammad ló dẹ̀ ní idol àlá yẹn ìdílé àwọn Muhammad Kùrẹ́ṣì àwọn náà ní idol yẹn ṣó ti yé yín so ìgbà tí Muhammad dẹ̀ déléjọ 40 tó ní àlá pé òun so ló wá fọ́ọ̀sì wọn pé kan gba ipé idol yẹn nìkan náà gbọ́dọ̀ máa sìn ìdí tán ṣe gbé wá tán fi kó wa lẹ́rú níṣẹ́ rí inú ẹrú ni gbogbo wa ti bára wa èmi tí mò ń sọ̀rọ̀ yìí Aisha lórúkọ mi gbogbo wa bára wa níbẹ̀ bọ̀ fún ọmọlúàbí tó bá ní ọpọlọ àwò pé Ọlọ́run òun kò lè máa gbé nílùú kan kó wá sọ pé kó wá dá mi sí another country kó máa ní kí n máa wá sìn òun níbẹ̀ wọ́n wá sọ fún yín pé òpó 5 ni òpó ẹ̀sìn mùsùlùmí which means wọ́n máa ń parọ́ ní 6 ni jihad ní 6 tí wọ́n ń fi sí ọ̀tí tán bá tó kà á fún yín inú òpó 5 tán wá sọ yẹn tí jihad yẹn jẹ́ 6 tí wọ́n sọ yẹn wọ́n wá ní kẹ́yìn máa wá kó owó èyí tẹ́ máa fi ní oore àníjù tẹ́ máa fi wọ ọ̀run kẹ́ máa kó owó kẹ́ máa wá sílùú àwọn kẹ́ máa fi sọ̀kò àwa rí pé òkè nínú òkò tẹ́ ló ń sọ yìí náà kí ló wà níbẹ̀ àwa rí pé òkúta omi nǹkan tẹ́ ló ń ṣe bẹ́ẹ̀ náà nìyẹn gbogbo nǹkan yìí náà lẹ́dẹ̀ ní ọ̀dà Abdullahi inú ẹ̀kọ́ jókòó ń pòkè nǹkan tó ní àwọn kan máa fo 10 million wò ní Kaaba yìí òkúta àti omi náà ni gbogbo nǹkan tẹ́ ló ń ṣe bẹ́ẹ̀ náà kọ́dẹ̀ fárun abẹ́ yín kan fárun orí yín kan pakájà which means nǹkan tẹ́yìn náà ní nílùú yìí ni because tẹ́ bá fẹ́ lọ tẹ fá ẹ máa mi mọ̀ bóyá wọ́n máa fárun abẹ́ because mi ti gbọ́ kan sọ pé wọ́n máa fárun orí wọn dẹ̀ máa pakájà wọ́n dẹ̀ máa pẹran the same thing náà lẹ́yìn náà ló ń ṣe bẹ́ẹ̀ yẹn náà ẹ máa pakájà ẹ máa pẹran ẹ máa fárun orí ẹ tún máa fárun abẹ́ yín ẹ máa fárun abíyá gbogbo orun tó bá wà lára yín lẹ máa fá so ẹ̀yin náà wá jókòó kẹwọn pé kí ni ìyàtọ̀ wọ́n ní odò sẹ́mísẹ́mì wọ́n ní ọmọ ló gbẹ ọmọ kékeré bọ̀dá Abdullahi ṣé ní éèjì yìí ní sẹ́ńtúrì yìí ṣé wọ́n lè parọ́ fún ṣé èèyàn kan lè wá sọ fún yín pé ọmọ yín bóun gbẹ́ kànga káàtì wá sọ pé ọmọ yín bíi 10 years ó bóun gbẹ́ kànga ìjọ possible gbogbo nǹkan yìí wọ́n wá fi wá sínú ìwé inú ìwé náà fi wá sí pé tá a bá ti kú ẹjọ́ èèyàn mélòó nínú wa ló mọbi tá a ti ń bọ̀ débi ń pa máa mọbi tá a ń lọ téèyàn bá ti kú èèyàn ti kú nìyẹn èmi túmí believe mi pé téèyàn bá ti kú kò síbi téèyàn lọ mọ́ because àmọ̀gbà tá a wáyé àdẹ̀mọ́bi tá a ń lọ àti lọ nìyẹn ó pẹ̀lú nǹkan tó jẹ́ pé wọ́n máa fi ń kó Nàìjíríà lómi ọbẹ̀ jẹ a máa ń jáyà fún ikú a ti máa ń pánìkì fún ikú jù àfẹ́kù that's why tó yẹ jẹ́ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn they can be able to achieve any bad thing on us because wọ́n mọ̀ pé a nífẹ̀ẹ́ ní agbára láti bá wọn jà nítorí pé à ń bẹ̀rù ikú kò dẹ̀ kó make sense ẹ lè lọ gbé ìwé fún òyìnbó okay for example ẹ lọ wo àwọn òyìnbó tó gbé religion yẹn wá fún wa àwa dé ìlú wọn wá rí pé àwọn ò ṣe ẹ̀sìn yẹn gan the way bọ́n ṣe gbé wá fún wa àwọn ò tiẹ̀ ń kí ẹ̀ tẹ́ bá bóyìnbó mi gbé fún àwọn tó ti bóyìnbó gbé ẹ̀yin ẹ jí pé kẹ́ ẹ pray á ní for what ọ̀rẹ́ ti tèmi ìgbà tó ń lọ fún kíní ẹ̀ ní school ètò ẹnu ó ṣe tó wá ń lọ ó fẹ́ lọ fún interview mo wá jí lẹ́jọ́ ẹ̀ mo ní à jẹ́ ká pray pé kọ́ lè fún ẹṣẹ́ ó ní òun ò nídìí láti pray torí òun mọ nǹkan tóun kà òun wà qualify ó dẹ̀ lọ ó dẹ̀ bọ̀ wọ́n dẹ̀ gbà síṣẹ́ ìlú tó wọ́ọ̀kì nìyẹn Nàìjíríà orí òkè àtorí òkè dókè ni ẹ má jẹ́ ká parọ́ fún wa still náà many people tó ń lọ sórí òkè ń sìn iṣẹ́ wo ló wà lọ́wọ́ wọn we have a lot of graduates when there is no job àwa gbèwé Daniel gbogbo àwọn pásítọ̀ kéékèèké wá dìde owó àwọn tó wà lábúrọ̀dì wá ń ṣe owó sí wọn
tó bá ti wà lórí ètò báyẹn ẹgbẹ́ ẹ̀yin ìyá wa tẹ̀ wá lábúrọ̀dì afẹ́kọ́ mọ́ṣáláṣí o afẹ́kọ́ church àní wọ́n wá ń benefit látara àwọn tó wà ní abroad tó ti ń ṣiṣẹ́ because they are still believe wọ́n wà lábúrọ̀d but wọ́n sì believe nínú prayer yẹn wọ́n sì gbà pé prayer yẹn òun ló sì ń work àní kò work torí pé ìlú tó wà wọ́n ti ní àwọn access àwọn kankan tí ọmọ onílùú gan benefit wọ́n lè ríṣẹ́ nígbà tí wọ́n tó níwèé wọn lọ́wọ́ kò dín pé ìṣẹ̀ máa lọ bẹ̀bẹ̀ fún yàn kan kò dín pé yàn kan ṣe máa ní à tó o bá ti gbé òbò wá àbí tó o bá ti bá mi sùn o ní mi ní fún ẹ níṣẹ́ kò sí yẹn àwa áfíríkà nìkan náà gbèwèlé lọ́wọ́ àwa ń kàwé yẹn from Genesis to Revelation we don't benefit anything ẹ wá wò pé ok pẹ̀lú bí nàìjíríà ṣe máa ń gbàdúrà tó pẹ̀lú bí a ṣe rí àwọn àfọ́ olóṣùká tó jẹ́ pé orí wọn ti di ọ̀tá nígbà pé ká gbàdúrà ká máa forí balẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ irú ọlọ́run wo ló máa pọ́nìṣì yín tó máa gbé ìṣòro lé lọ́wọ́ pé kẹ́ ẹ máa forí balẹ̀ ní ẹ̀ẹ̀márùn lójúmọ́ ṣé kò mọ̀ pé ẹ ní fámìlì ni ṣé kò mọ̀ pé ẹ máa lọ fún àwọn ọmọ yín lóúnjẹ ni but wọ́n gbé wọ́n wá fi kóńkà wá pé ìwé yìí la máa gbé fún wọn ibẹ̀ ni ayé wọn máa bàjẹ́ sí tí wọn bá ṣọ́ra generation wọn to generation wọn lè meet up mọ́ láyé wọn wọ́n gbé fún àwa dúdú nìkan là ń ka ìwé yẹn mo ní church lẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ àwọn funfun náà ní àwọn arúgbó nìkan ló máa ń wá wọn ọ̀dẹ̀ tẹ́ bá rí wọn tó bá pé mẹ́wàá ń bẹ̀ wọ́n wá jẹun ni wọ́n máa jẹun kòru ni ó di oríṣiríṣi ìjọ tèmi gan fíṣítì wọn báyìí mo jẹun mò ń pè màmá wá ni kọ̀kọ̀ jẹ́ kéèyàn ìgbà tí mo ti mọ̀ tó kò yẹ kí n disappoint àwọn irúmọlẹ̀ mi mọ́ mo ti mọ̀ tó ìjọ tí mo lọ báyìí oúnjẹ mo jẹ mo ń pa àkọ́kọ́ abáyédé wọ́n fún 2 slices of bread pẹ̀lú tíì mo ní àwa jẹun ṣọ́ọ̀ṣì kò tún pẹ́ náà ibi tá a jókòó sí náà ti tún gbé bisikíìtì àti kéèkì àti kìnìwá mo wá pa kó drink mo ní kò tún pẹ́ náà ta tún lọ náà tún ṣe kinní kan kò jọ bí àwọn oríṣiríṣi báyà wọn náà tún gbélé wa lọ́mọ oúnjẹ mẹ́ta láì ṣe pé oúnjẹ làwa jẹ ń bí èmi dẹ̀ ní ẹrú sì wà lára mi mo sì ń mú ewa mẹ́ ni mo pe fáyà gbogbo wọn ṣàn wò mí pé àbẹ́lẹ̀ ìyá wèrè ni èwo ni fáyà. oúnjẹ Jésù ni. but we just go there to eat ẹ jẹ́ ká jíra wa bọ́dá Abdullahi to be honest ẹ ti jí bọ̀ ìwé yìí ṣì ń ronú fún yín lóòótọ́ kò easy ọmọ máa ń san pé kò easy láti gba nǹkan pé ìkíní yòó ń ṣòótọ́ àní ìgbà míì bí mo tún ṣe wáyé mo máa jí màá ronú gbà míì pé téèyàn bá lọ kú lóòótọ́ téèyàn bá lọ já sẹ́fàyà ńkọ́ tó bá yá kíní kan àti sọ fún mi pé irọ́ ni so tó ní pé mo ṣẹ̀ṣẹ̀ wá ẹ̀rẹ́sẹ̀ kúrò lọ́pọlọ kò easy ìgbà míì téèyàn bá jí àwọn ìyá àwọn bàbá lè sọ bí báyìí pé táwọn bá jí gbà mí wọ́n máa wọn pé ṣé kò yẹ pé lóòótọ́ lẹ́fàyà yẹn rí pé fàyà kókó rí wọ́n tọ̀ fún àwọn tó máa ń sun òkú wọn jóná a ní àwọn kọ́ńtì tó kì í sin òkú báwa ṣe ń sin òkú náà tó jẹ́ mo tún ní àwọn ìlú kan tó jẹ́ pé wọ́n tún máa lọ ń wo òkú yẹn padà wọ́n á tún wá tún egungun wọn ṣe wọ́n á tún wá tún wọn sí ìyẹn ń kọ́ téèyàn bá ti kú èèyàn ti kú ìfàtúmí tó bá kú pàtì tó bá sì wúlò nínú pàtì ẹ káwọn dókítà yọkọ lò fún ẹlòmíì tó bá máa wúlò fún tó máa fi survive lé ayé ẹ so ìjọ tá a bá ti lè gbé kinní yẹn sọpọlọ àti jàjàbọ ìjọ tí àní other Africa ń dúró de Nàìjíríà or Yorùbá ipe kí wọ́n kúrò nínú ẹ̀sìn yẹn ni ìjọ tí a bá ti rí Yorùbá tí wọ́n lọ sí Jerusalem mọ́ àbí tí wọ́n lọ sí Saudi Arabia mọ́ I'm telling you other country àwa ló ń follow other African country àwa ló ń follow ipe ìjọ tí àwọn bá ti lè rí Nàìjíríà tí wọ́n ṣe nǹkan kan mọ́ àwọn náà ò ní ṣe ó tó mú sọ fún ilé ní gbogbo tí tó ń gbọ́ other country àwa tá jẹ́ Yorùbá àbí Nàìjíríà náà ń follow but nígbà tó ti gbéwèé lé àwa lọ́wọ́ ẹ̀yin náà wọ́n sì gbogbo òwe yẹn tó bó bàbá yìí ṣe kà fún yín tó ẹ tún sì ń gbé wọn lọ but ẹ mo understand yín mo ò fẹ́ ṣe kinní kan but you know the truth ẹ mo true báwo ni Ọlọ́run tó jẹ́ tó yẹ ká máa bá sọ̀rọ̀ lójoojúmọ́ máa sọ pé inú ìwé ẹyọ kan lòun máa ti sọ̀rọ̀ ìwé yẹn la máa tẹ̀lé what of if you ẹ tẹ̀ jẹ́ ká sọ pé àní àwọn ìyá wa àti bàbá wa tán fi ewé àti egbò sílẹ̀ fún wa ipe ìwé yẹn nìkan ni akọ máa kàtà máa fi híìlì ara wa bọ́dà Abdullahi èèyàn mélòó ló máa ti kú lórílẹ̀ ayé yìí kí lè fi ìwé yẹn ṣe bí Nàìjíríà ṣe wá ń kàwé yẹn tó ní àárọ̀ alẹ́ ọ̀sán ẹ lọ wòde ìlú tó sì pọ̀ jù Nàìjíríà mo tún lè mú ní number 1 because Ghana gan ó ti tún overhead wa
adé ń gbàdúrà ẹ wo from ní street tiwa lásán gan mọ́ṣáláṣí tó wà ń bẹ̀ is 10 ní street wa alájì kínní gbogbo náà ṣe mọ́ṣáláṣí síbẹ̀ church ta ní street wa is 8 and mọ́ṣáláṣí is 10 àní àwa ní company kankan àní iléeṣẹ́ pure water ẹyọ kan ní street yẹn gbogbo àwa wà nínú ìyà ẹ wá wọ̀nà tá a máa gbàdé bẹ̀ òkúta náà máa ń bù báyìí tán máa ń dà sílẹ̀ tójò bá ti ń rọ̀ inú Èkó ló dẹ̀ wà tá a bá san pábúlé bí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká wò síra wọn ẹ wo Saudi Arabia Bọ̀dá Abdullahi jẹ́ ìmọ̀ pé Saudi Arabia ìyàwó wọn àtọmọ wọn ò ń ṣiṣẹ́ kò síṣẹ́ kankan tó ń ṣe ẹ máa wà ń lé ìyàwó yín sí báyìí bóyá ẹni ẹlẹ́ni ti jí lọ sí ibi ọjà ibi ṣọ́ọ̀bù ẹ̀ pé kó lè dáa fún ẹ̀yìn àti ẹ̀ bẹ́ẹ̀ wo àwọn wà nù lẹ́sìn because they have the money is there gbogbo a lot of Africa tá a bá wá rí àwọn Nàìjíríà máa ní ẹ ṣe Nàìjíríà nìkan ló ń ṣe mùsùlùmí ni wọ́n fi wá colonize everybody even though àwọn kọ́lọ́dì tẹ́ẹ̀rí tán dàbí òyìnbó yẹn kò ń ṣe òyìnbó mo ṣẹ̀ṣẹ̀ máa sọ nínú fídíò tí n bá ṣe pé wọ́n ń ṣe òyìnbó àwọn people yìí náà they are like half Arab náà gan pàápàá because India China gbogbo wọn náà mo ní China tẹ̀ níbà pẹ̀lú ọ̀bọ̀ jábùrà kí ni àwọn gbogbo ìlú yẹn náà wọ́n wá colonize wọn wọ́n pa àwọn dúdú bẹ̀ wọ́n bẹ̀ sí bára wọn sùn wọ́n bí àwọn funfun yẹn náà ni. ẹ jẹ́ ká gbéra wa kúrò nínú ìwé yìí kí nǹkan lè work fún wa láì tí kúrò nínú religion yìí ní a lè move forward a lè náà tún ṣe ṣẹ́rú la mọ́ wá ṣe ni everybody àti graduate àríwá àtẹ̀ntì ò gá nǹkankan ọmọ tó bá ti travel out ọmọ ọ̀dọ́ ló fẹ́ lọ ṣe àdó mi ìfẹ́ mọ bó ṣe jẹ́ tó bá ti mú ẹ tó kúrò nílùú ẹ tó lọ sílùú bòmí ọmọ ọ̀dọ́ ló fẹ́ lọ ṣe gbogbo àdè wa ń gbèwé dání àwọn tó wá gbèwé yìí fún wa àwọn gan wọn tiẹ̀ wá lòwé yìí bá wa gan wọn nídìí ẹ̀ wọ́n bọ̀ lè máa pẹ́ ẹ̀yin náà ẹ wo Germany wọ́n ní àwọn Germany náà fẹ́ ní Christian yẹn náà fẹ́ gbé wájú ẹ lọ wò lú wọn wọ́n maintain everything by themselves gbogbo ẹ̀yin látàrọ̀ wọ́n kàn kàwé yìí fún yín bẹ́ẹ̀ náà lẹ́ ṣàn yí wọn lẹ́ ń túìsì wọn lẹ́ ń ponú ẹni ẹlẹ́ni pọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n bá sọ nǹkan fún mi màá wọ́n pé òkè ẹ jẹ́ kémi náà lọ study ẹ ti gba àwọn ibì kankan pé òkè excuse me alukuran sí tábánikẹ́ máa lọ ka lédè tó máa yé yín mi rò bí abẹ́rẹ́ lè máa ka abala méjì kó tó sú yín kárí kuran bó ṣe wáyé àtijọ́ ìmọ̀ ń study ẹ̀ mo rí pé mi ti ẹ̀rí bì kankan tàdúrà wà àfi eléyìí fún ìran Kùrẹ́ṣí are you from ìran Kùrẹ́ṣí àwọn tẹ́ ń bá ṣẹ̀sìn tó jẹ́ pé ilé ayé gan tẹ́ wà wọn ò tí ì fún yín ọwọ́ èèyàn kan wá sọ pé ọ̀run wèrè kan wà níbì kan ó máa lọ bí ó máa lọ jàǹfààní ibi tẹ́ wá gọ̀dé wọ́n wá ní ẹ̀ní mutí láyé níbi tí ojú ti máa rí yín tí gbogbo everybody ti máa rí yín ọ̀run lẹ ti máa lọ mutí ẹ jókòó kẹrò náà irú ọlọ́run wo nìyẹn just a wicked aláàlẹ́ ń tẹ̀lé náà àdẹ̀wá wà láàyè a nípa àwọn àfáàgbọ́n aka nínú ìwé pé is one of the idol big idol ń lọ lórí wọn tó wà nù Káàbà tẹ́lẹ̀ 360 wọ́n dẹ̀ àwọn àfáàdẹ̀ ní lóòótọ́ ni but ó change ẹ̀ kí ló change we are still doing the same thing bẹ́ẹ̀ àwẹ̀ tẹ̀ ń gbà wọ́n ti ń gbà kan tó bí mú wọn mọ̀ gbogbo orúkọ tẹ̀ ń jẹ́ irú Abdullahi sìn wọ́n ti ń jẹ́ kan tó bí mú wọn mọ̀ who is fooling who ta ló yọ̀dẹ̀ fún yàn kan náà gbogbo nǹkan tẹ̀ ń ṣe náà ti ṣe kan tó bí mú wọn mọ̀ kí wá ní omi sẹ́mìsẹ́mì wọ́n ti gbẹ kan tó bí mú wọn mọ̀ àti àdèlè jókòó kíní is very very simple ó yẹ ká jókòó ká tiẹ̀ wò ó ní pé lóòótọ́ ni sáwọn pípọ̀ ìwà gbé wa lẹ́rù ni àbáwa la kó wa lẹ́rù fún wọn. ẹ jẹ́ ká máa yọ kúrò díẹ̀díẹ̀ o ìgbà téèyàn kan bá ti yọ ẹ jí àwọn tí ò tí ì yọ náà ẹ̀yin náà péyàwó yín jókòó kẹ́ wá sọ fún pé áàjì tẹ̀ ń ṣe wọ́n ti ṣe kan tó bí Muhammad oko tẹ́ ló ń sọ wọ́n ti ń sọ kan tó bí Muhammad omi sẹ́mìsẹ́mì wọ́n ti ń bù kan tó bí Muhammad ẹjọ́ kí wọ́n nìkan tó gbé wá tó wá yàtọ̀ tán ní kẹ́yìn máa wá kó wá fún ẹ wo lẹ̀ tí kò òjò ti kí ń rọ̀ Nàìjíríà tẹ́ bá lọ ata tán tẹ́ bá dà sí ẹ̀gbẹ́ ògiri ó máa hù whether you like it or not you don't need to put a fertilizer but àwọn people yìí nothing ọbọrúbọ yìí mà. mo yìnbọn ṣíṣe ìyá mi ẹ ṣeun gan. gbogbo àtọ ìyá mi ẹ ṣeun mà bàbá mi ìyá wa bàbá mi kan fẹ́ sọ̀rọ̀. ìyá wa ọba lọmọ èmi ò gbà tí yín o mi ì gbà wọlé o ìyá ló fà á
ìyá ọba lọ́mọ ẹ̀dá mi lóhùn. wọn nídìí Onípàkálà àwa tí ń bá wọn dé dúró. wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹjọ́ jẹ́ ká jẹ́ kí ẹ sọ èdè arabo. Bàbá mi ẹjọ́ bàbá Onípàkálà wọ́n ti ń lọ́wọ́ láti sàlẹ̀. Onípàkálà lẹ̀ ẹ jẹ́ kí Abdullahi sọ̀rọ̀ kí Onípàkálà bá a fún mi sí. Wọ́n ní kẹ́ sọ̀rọ̀. Onípàkálà ẹ sì ní sùúrù náà jáde bàbá mi. Ẹ jẹ́ kí Abdullahi sọ̀rọ̀ bóyá wọ́n ti gbọ́ ohun tí ìyá wa sọ àbí wọ́n fẹ́ béèrè. Kí Onípàkálà bàbá a fún ọ lésì. Àbẹ̀rù àlà. Mo gbọ́ nǹkan tí ṣé n tí àwa sọ yẹn yé yín pẹ̀lú ìbéèrè tẹ́ béèrè àbí kò tí ì yé yín. nǹkan tó sọ ti yé mi dáadáa. Ẹ jẹ́ kí n fi àfikún sí orí question tí ẹ béèrè. Ìyá mi ẹ jọ̀ọ́ mà ẹ má ti fàfikún sí torí Ọlọ́run. Okay sir. Ẹni tọ́rọ̀ òye àkànlẹ̀ máa dààmú ara wa lórí wọn. Ìdí tá a fi ṣípla ètò yìí lónìí ni pé àwọn àáfàá kan nílọrin wọ́n lọ bá ìyá ìyẹn ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìjẹta ni o. Wọ́n lọ bá ìyá kan tó ń ṣe ọdún Ọ̀ṣun tiwọn ní ilé wọn tí wọ́n kọ́. Àwọn àáfàá dẹ̀ lọ bá wọn sọ̀rọ̀ pé àwọn fẹ́ lé wọn kú ńbẹ̀ inú ilé rẹ̀ ni o. Bí ìjẹta ló ṣẹlẹ̀ o. A máa gbé fídíò yẹn sínsìn ṣùgbọ́n ká tó gbé sí bàbá wa ẹrú àlà ìbéèrè wo lẹ fẹ́ béèrè kí ni tẹ́ ẹ rí gbọ́ nínú gbogbo ọ̀nà táwa rí táwa ò fi tẹ̀lé àlá àmọ́ nìyẹn pé àlá kì í ṣolódodo ẹ̀dá àlá tó bá sọ̀rọ̀ láàárọ̀ yóò tún kẹ́yìn sí ọ̀rọ̀ tó sọ láàárọ̀ yẹn yóò tún kẹ́yìn sí lálẹ́ kódà gan ọ̀sán ni ó kẹ́yìn sí kí lẹ rí sọ sí gbogbo tí ìyàwó bá yín sọ ó yá ìbéèrè tẹ́ bá tún fẹ́ béèrè ẹja gbọ́ káà tó máa bá fàájì wa lọ. ọ̀rọ̀ kan mo fẹ́ lò ní ọ̀rọ̀ tí wọ́n sọ ní àtàárọ̀ lákọ̀ọ́kọ́ tí màá fi tẹ̀lé gbogbo nǹkan tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ kíyàn farabalẹ̀ kíyàn lọ lísìtì sí kíyàn digest ẹ̀ kíyàn tó fi èsì kíyàn mú ìtò yẹn fẹ́ lò nínú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n ṣe dákẹ́ náà gbogbo ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan ó wà rẹ́kọ́dílẹ̀ fún mi mo ti ń digest máa padà sí orí ìtẹ̀síwájú. Bàbá mi wà lẹ́sìn ẹjọ́ ẹ má bínú bàbá Abdullahi béèrè ìbéèrè kan mo fẹ́ kí n dáhùn question yẹn. Ìbéèrè tí bàbá Abdullahi béèrè ó jẹ́ nǹkan tó sì ń fún wọn ní wọ́n sì ń wà confused lé lórí so mo ń wò pé ká yànnàná ìbéèrè yẹn. Ìbéèrè tí bàbá Abdullahi béèrè ni wípé ṣé inú sánmọ̀ yìí kan náà ni Allah àti Ọlọ́run wà ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì. Wàá gba ìyá bàbá mi Abdullahi wàá gba yìí ẹ ṣeun tẹ mú béèrè yẹn padà ẹ ṣeun. bẹ́ẹ̀ ni mo rí pé ánsà yẹn ò tí ì dáhùn tó òun ló jẹ́ kí n fẹ́ padà sí lórí. fún ẹrú aláàláyè kóun náà kó ṣàlàyé ara ẹ̀. ẹ ṣeun ìyá mi. so bàbá mi Abdullahi àwọn náà ti kọ sísàlẹ̀ pé yes ìbéèrè yẹn gangan ló ìbéèrè yẹn mo rí pé ó wà lọ́kàn wọn láti béèrè. So bàbá mi Abdullahi question tí ẹ béèrè yẹn òun ni wípé àkọ́kọ́ náà Ọlọ́run ò gbénú sánmọ̀ o. Ìyìn tí ẹ̀sìn méjèèjì kó sí wa lọ́pọlọ nìyẹn pé orí òkè tá à ń wò yìí nínú moon táwọn àwọn scientist wa ti ń wọ̀ lénìí ibẹ̀ ni Ọlọ́run ń gbé ibẹ̀ kọ́ o ó ti yé yín Ọlọ́run tó tún bá fẹ́ wà ló ẹ̀ fa. ṣe wá rí Allah jẹ́ ìyá mi ti ṣàlàyé wípé ṣìgìdì kan ni Allah òun kọ́ ló dá ayé o òun dẹ̀ kọ́ ló dá ọ̀run ṣó ti yé yín tẹ́ bá stọ́dì ẹ̀sìn tẹ́ ń ṣe dáadáa ẹ máa rí wípé ó ní ọjọ́ tí Muhammad tó bẹ̀rẹ̀ gbogbo kìíní yẹn lẹ́yìn ìgbà tó ti lé ní 40 ọdún 40 years ìgbà yẹn ló bẹ̀rẹ̀ gbogbo pé òun ṣe ẹ̀sìn kan Allah kan pé òun jùbìrí kan gbéwé kan wá tẹ́ bá wò dáadáa ókè àwọn wo ló tọ́ ọ dàgbà ẹ kọ́kọ́ fìyẹn béèrè yẹn náà ṣé Ọlọ́run wà kó tó di wípé Allah yọjú sí ẹ kọ́kọ́ wò yẹn náà ó ti yé yín ìgbà tá Allah wá yọjú sí àwọn iṣẹ́ wo ló rán Muhammad ẹ tún ṣe kíni ẹ tún wò yẹn náà ó yé yín bàbá so tẹ́ bá ti wá wo àwọn ìbéèrè tí mo béèrè tẹ́ ti study ẹ dáadáa ibẹ̀ lẹ ti máa wá wò pé lóòótọ́ o Allah yìí gan ó yàtọ̀ sí ẹni tó dá ayé tó dá ọ̀run tó dá ohun gbogbo tó wà nínú ẹ̀ ṣó ti yé yín bàbá mi so wípé bóyá Allah àti Ọlọ́run èdè kan náà ló dá wà lórí rú gẹ́gẹ́ bẹ́ ṣe sọ bẹ́ ṣe wọlé yẹn èdè kọ́ torí wípé kí ni Ọlọ́run ò níwèé
tá a lè kọ ọ̀rọ̀ Ọlọ́run sí. Ọ̀rọ̀ Ọlọ́run is what we cannot even write down anywhere. Mi tí mọye ìwé tí China lè print tó máa gbàwé Ọlọ́run. Kán fi print ìwé, kán fi print ẹ̀ forever. Kò tí ì lè gba ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ because ojoojúmọ́ lọ́lọ́run sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ìwé Allah. Allah ti kú látọjọ́ tí Muhammad ti kú náà ni Allah ti kú. Ọjọ́ tí Muhammad ti kú, òun náà ni Allah ti kú. Okay, tatu ni ẹlòmíì tí Allah rán níṣẹ́ tó bá àwọn ènìyàn sọ̀rọ̀ mọ́ lẹ́yìn Muhammad. Kò sí. Ṣùgbọ́n Ọlọ́run sì ń sọ̀rọ̀ di èní tílẹ̀ mọ́ yìí. Ọlọ́run sì ń sọ̀rọ̀ di ọ̀la, Ọlọ́run dẹ̀ sì máa sọ̀rọ̀ lọ. Ṣùgbọ́n Allah ò sọ̀rọ̀ mọ́ látọjọ́ tí Muhammad ti kú. Ṣé ti wá rí bẹ́ẹ̀ yẹn pé Allah kọ́ ni Ọlọ́run. Ọlọ́run sì wà, ó dẹ̀ sì wà síbẹ̀, ó dẹ̀ máa bẹ ní títí ayérayé. Ṣùgbọ́n Allah kò sí mọ́, ó ti kú, òun la ṣe kọ́lé fún sí Mẹ́kà. Ó ti yé yín, òun la ṣe kọ́lé fún sí Mẹ́kà, táwa ń sọ òkóòlù ṣètàn ẹgbẹ́ ẹ̀ lójoojúmọ́. Ibi tẹ́ ti máa rí nìyẹn pé Ọlọ́run kọ́ o. Ọlọ́run tó Allah tó pera ẹni ẹni tó dáyé dọ́run tí apá ẹ̀ ò ká Allah, àbí tí apá ẹ̀ ò ká ṣètàn. Ẹ wò tẹ́ bá dé Mẹ́kà ẹgbẹ́ ara náà kọ́lé méjèèjì sí o. Wọ́n kọ́lé Allah báyìí, wọ́n kọ́lé ti ẹ̀sẹ̀gbẹ́ kan báyìí. Àwọn ènìyàn bíi tí 1 million bá lọ sí Mẹ́kà lénìí tán lọ sọ òkòlù àṣetánì máa gbẹ ẹ̀mí ènìyàn bíi almost 500,000 ló máa gbà. A wá dá 500,000 tó kù padà sílé bàbá mi. Ẹjọ́ tó wá jẹ́ pàlà yẹn lágbára, ṣé ṣètàn yẹn kọ́ ló yẹ káwọn èèyàn wá defeat? Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ṣètàn ló ń defeat àwọn èèyàn wa tán ó ń gba ẹ̀mí àwọn èèyàn sílẹ̀ ńbẹ̀. Ó yẹ ká ti rí wípé ìyẹn ò gbọdọ̀ jẹ́ Ọlọ́run. Ó ti yé yín bàbá mi. Tá bá tún wá wò ó síwájú sí Allah tún lójúbọ. Wọ́n tún kọ sínú ìwé yẹn wípé òun Ọlọ́run ilé Kaaba. Ṣùgbọ́n Ọlọ́run ò ever sọ ibi tó wà fáwarí tó ń ṣe Ọlọ́run Olódùmarè, àmọ́ ibi tó ń gbé. Bóyá náà sánmọ̀ ni o, bóyá ẹ̀yìnkùlé ilé wa ni o, bóyá inú wa ló fẹ́. Ibi gbogbo ló wà. Ẹ ṣeun mami. Ọlọ́run is everywhere. Bàbá tún wá wo Allah yìí dáadáa, ó ní gender, ọkùnrin ni. Ọlọ́run àmọ́ bóyá obìnrin ni, bóyá ọkùnrin ni, bóyá ọmọdé ni, bóyá àgbà ni, àmọ́. So bàbá mi Abdullahi, gẹ́gẹ́ bí ìbéèrè yín, méjèèjì ò jọra o. Ọlọ́run ò dẹ̀ sí nínú sánmọ̀. Allah gan fúnra ẹ̀ gan ò sí nínú sánmọ̀. Ilé Allah Saudi Arabia ló wà. Tí àwọn American soldier tí wọ́n dẹ̀ ń ṣọ́ lójú méjèèjì ká má bàa jí gbé lọ, ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó dá ayé àtọ̀run. Nǹkan tá à ń sọ fún yín nìyẹn wípé ẹjọ́ ẹ ronú ẹ jí. Mo rí pé tí ń jí bàbá mi Abdullahi, but stage tẹ wá mo understand. Stage tẹ ó máa dàbí ẹni wípé kí ni ó ti ń yé yín bọ̀, but at the same time ẹ ṣì wà confused díẹ̀díẹ̀ wípé àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí bẹ́ẹ̀ ni. Mo rí pé oríta yẹn lẹ dé báyìí, bọ̀ Olódùmarè máa bá mi fún yín ní orí ọ̀fẹ́ láti lè la stage yẹn kọjá kẹ́ ẹ tún lè ní ìmọ̀ tó kún sí. Mo mọ̀ pé kò easy, ó ti yé yín bàbá mi. So Ọlọ́run àti Allah ò papọ̀. Allah wọ́n kàn wá fi kó wa lẹ́rú ní ilẹ̀ wa ni, wọ́n wá fi kó ọpọlọ wa lọ. Ẹ̀yin náà ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n á sọ fún wa pé ká mú owó tá a pa ní ilẹ̀ ẹlẹ́bọ ká wá kó lọ sí ilẹ̀ tó mọ́, owó ilẹ̀ tí ò mọ́ a lọ ná sí ilẹ̀ tó mọ́. Nǹkan tí mo sọ yé yín, ẹ ti rí bẹ́ẹ̀ yẹn 15 million 10 million bá ṣe ń kó lọ ìlú yẹn nìyẹn. Ṣé wá rí ìlú tá ń kó lọ sí, ìyàwó wọn kì í ṣiṣẹ́, ìyá mi sọ lẹ́ẹ̀kan. Àwọn ọmọ wọn ò níṣẹ́. Kódà gan àwọn ọkùnrin wọn ìmí gan wọn mọṣẹ́ ṣe because wọ́n gba salary. Every month ló san salary fún wọn. Ìyá mi Awakening ẹ ṣe gan ni. Ìyá mi Awakening. Màmá mi ẹgbọ́n sókè. Programu ti ìyá mi Ajíṣẹ́gbẹ́ ẹ má bínú mọ́. Mo kàn fẹ́ sọ nǹkan kékeré fi kún màmá mi. Tí ìyá mi bá ti sọ̀rọ̀ ṣẹ́kù tó ní pàkàrà sọ̀rọ̀, àwọn tí wọ́n fẹ́ àwọn fídíò tá a fẹ́ fi hàn yín lókù tá a máa fi hàn yín. Ẹ jọ torí Ọlọ́run. Ẹ fi ẹrú àlá rẹ̀. Mo kàn fẹ́ sọ̀rọ̀ àfikún kékeré sí gbogbo tí gbogbo àwọn ìyá mi ìkíní kejì ti ń sọ látàárọ̀. Bàbá mi Abdullahi, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwa ìran Yorùbá ti mọ Ọlọ́run Olódùmarè before kí wọ́n tó gbé ẹ̀sìn alákatakítí wá àti ìwé àlòkù ìranù tọ́nà gbé wá sílẹ̀ wa. Ǹjẹ́ ẹ gbà bẹ́ẹ̀? Àwa ìran mi ti mọ Ọlọ́run Olódùmarè before them. Báwo lẹ ṣe ènìyàn tó kàn déédéé jí lẹ́kọ̀ọ́, báwo lẹ ṣe wá fẹ́ compare Ọlọ́run ti bàbá tèmi mọ́ Allahu
tó jẹ́ pé ṣìgìdì ni tó dẹ̀ jẹ́ pé ilé rẹ̀ inú kàbá ló ń gbé kẹ́ ẹ bá lè mọ̀ pé inú kàbá ni Allahu ń gbé. tẹ́ ẹ bá fẹ́ kírun márùn lójúmọ́ ẹ kọjú sí kíblà, that is to ṣe Allahu èmi rèé o mo fẹ́ kírun fún ọ. That's our own God. Kò síbi tó ti lè pé, kò síbi tó ti lè bá sọ̀rọ̀. Ẹ lè compare Allahu mọ́ Ọlọ́run Olódùmarè. Tèmi nìyẹn. Ẹ ṣé gan. bá mi ní pàkálà ẹgbẹ́ òun sókè. ẹgbẹ́ sókè sir. Yes sir. Okay. Mo ṣe lábọ́rú, mo ṣe lábọ́yè, mo kí gbogbo lé o. Ẹ káàbọ̀ bàbá wa. Ifá orí mi rẹ̀. Mo jí bá yín lẹ́nu gbogbo atótónu tẹ́ ń ṣe. Àwọn ọmọlẹ̀ lọ fi sí yín lẹ́nu. Àwọn tó dẹ̀ fi sí yín lẹ́nu wọn ní padà lẹ́yìn yín. Wọ́n á túbọ̀ máa gbé yín. Mo rẹ́rìn ìgbà tí mo lajú dáadáa, mo rẹ́rìn kan torí pé àtọ́jú oorun mo ti ń gbọ́rọ̀ yín. Nígbà tí brọ́dà wa Abdullah, sorry pé mo direct ọ̀rọ̀ sí yín bàbá mi, tó kọ́kọ́ dé ọ̀rọ̀ yẹn sharp, ẹnu bàbá mi mú fẹ́lẹ́fẹ́lẹ́. Nígbà tó àwọn ìyá wa wá tẹnu bọ̀rọ̀ fún bàbá mi, nígbà tó wá ní ṣe ní ìbéèrè kan àbí kíní kan, mo wá rí pé ohun bàbá mi wá calm down. Ìyẹn fi hàn pé àwọn nǹkan kan pọ̀ tí wọ́n mọ̀ tó dẹ̀rù pa wọ́n mọ̀. And I'm still going to put it to you again, pé there's so many things, so many information tó wà nínú nǹkan tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ ní iota of idea nípa ẹ̀. Bẹ́ẹ̀ ni bọ́ ṣe gbóhùn ìwà lẹ́sìn ní ẹ̀rù bà á. So ṣe rí ẹ jẹ́ ká kọ́kọ́ fi ibi ìṣáná ká fi kíyèsí oògùn, bẹ́ẹ̀ làwọn bàbá wa ṣe sọ. Àwọn bàbá wa ní òbìrìkìtì láyé ayé yìí lọ à ń tọ̀. Ẹ wo ìmọ̀ àwọn bàbá wa o. Kùránì àti Báíbù wa ní òrùn àtòṣùpá kọ́wólẹ̀ wá lọ́lẹ̀ tó bá ṣe kinní kan. Wọ́n ní mùsùlùmí àwọn ẹni òrùn àwọ̀ ní ìlà oòrùn àwọ̀ ní kinní. It's all rubbish. Ẹ wo ìmọ̀ tí àwọn bàbá wa wọ́n ní òbìrìkìtì láyé ayé yìí lọ à ń tọ̀. Now àwọn scientist wa lọ ọ̀rọ̀ ṣe ìwádìí táwọn scientist ṣe ó jọbọ́ táwọn bàbá wa wípé oòrùn ò kúrò lójú kan, ayé ló ń yí tó yí ká oòrùn. Ayé ló ń yí tó yí ká oòrùn. Ẹ wo ọpọlọ àwọn bàbá wa, ẹ wo táwọn scientist tó ń lọ sínú òṣùpá, tó ń lọ sínú oòrùn, tó ń lọ gbogbo ẹ̀, tó ń ṣe research lórí solar system. Àwọn bàbá wa ní ọpọlọ. Ẹ tún jẹ́ ká ro kíní yìí. Wọ́n ní ká máa kọjú sí Kaaba, ká máa kọjú sí kíblà ká tó kírun. Ǹjẹ́ mélòó ní mùsùlùmí ló mọ̀ pé kíblà ń ṣe ibi tó wà lẹ́ni kọ́ ló wà tẹ́lẹ̀? Ibi tó wà lẹ́ni kọ́ ló wà tẹ́lẹ̀. Nígbà yẹn náà ọdẹ ń kọjú sí. Muhammad òjíṣẹ́ Ọlọ́run kíní kankan àwọn orúkọ kan wà, àwọn ìyá wa sọ, àwọn bàbá wa náà ti sọ pé àwọn orúkọ kan wà tó ń jẹ. Mélòó ní mùsùlùmí ló mọ̀ pé ọdún kẹrin tí bàbá ànábì kú ló ṣẹ̀ṣẹ̀ bí ànábì, níyà ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí. Ọdún kẹrin tí bàbá ànábì kú níyà ànábì ṣẹ̀ṣẹ̀ bí ànábì. Mélòó ní mùsùlùmí ló mọ̀ tó bóyá rí nìyẹn. Torí pé kí ni mental laziness. Bàbá wa ní pàkàlà ṣé Muhammadu pẹ́nu ni? Kò yé mi fọ́rọ̀ ẹ̀. Mental laziness òun ni problem wa. Now ọ̀wọ̀wọ̀ ọmọ Yorùbá, ọmọ aládé oníbìníran ọwọ́ ẹ̀ ṣoṣo, wọ́n ní kí wọ́n lọ máa yí ilé kan onígun mẹ́rin tí bàbá Raimọ́ bíríkìlà tó kọ́ pẹ̀lú Dangote cement kó máa ṣe làbáìka ó mọ̀ làbáìka kó máa sọ fún ṣìgìdì pé mo dé mo á jùsẹ̀ sí ẹ.
méjì máa wọn gbé sí làákàyè ẹ ṣeun sà. àmọ́ tàbá ní ta ló kọ́ Kaaba wọn á ní ànábì Ibrahim kìíní kan definitely ó lẹ́ni tó kọ́ nìyẹn ó lẹ́ni tó invent ẹ̀ de láàrin èmi àti yín ìyáláyà babaláku bàbá ta ló sọ tó lè júwe pé òun lòún kọ́ Olúmọ mo mọ̀ lo ọ̀rọ̀ yẹn mo bu anybody o ta ló lè júwe ìjọ tó kọ́ Olúmọ ta ló lè sọ pé báyìí lọ ṣe gbé Olúmọ wá síbẹ̀ Mount Everest wà ń bẹ̀ Mount Kilimanjaro wà ń bẹ̀ ẹni tó lè sọ. aláàánú sà. Mount Kilimanjaro wà ń bẹ̀ Everest the tallest mountain in the world tó fi ga sókè nìyẹn àmọye tó fi wọlẹ̀ kò sẹ́ni tó mọ̀ wọn ò ní kẹlọ kí ẹ kẹlọ ṣe làbáyíká ó mọ̀ làbáyíká bẹ̀tílé onígun mẹ́rin kan wọ́n ní kẹlọ kí àwọn mùsùlùmí ò dẹ̀ ronú Ìkọgòsì waterfall omi gbóná omi tútù tí àwọn scientist archaeologist wọn ti lè prove ẹ̀dẹ̀ ní eléyìí how is happening how it happens what is going on there ìgbà kan ní volcano carrier ni ìgbà tó ṣe research wọ́n pé kò ṣe volcano carrier wọn ti rí prove wẹ́ẹ̀ lọ síbẹ̀ tẹ́ ló bomi bẹ̀ bẹ̀tẹ̀ ló ń bomi kànga tó rùn kan tẹ́ ẹ mọ̀ pé yàn kan ló gbẹ bẹ̀tẹ̀ yìí tí ò ní tí ẹ̀dá alààyè kan ò lè ṣe àpèjúwe ẹ̀ tó ò lè ṣe ìwádìí ẹ̀ tó ò mọ bó ṣe débẹ̀ ìyẹn ò jọ yín lójú ènìyàn wá ń dùn ẹ̀sìn ẹnìkan ẹni tí ó yẹ pé lẹ́yìn ọdún mẹ́rin tí bàbá ẹ̀ kú náà bí ẹ̀wọ̀n ìyẹn ni òjíṣẹ́ lámọ̀ọ́mọ̀ náà ṣé ìyá ẹ̀ ṣé ó pẹ́nu ni gẹ́gẹ́ bí bàbá mi wà lè ṣe sọ ṣé ó pẹ́nu ni àbí ìyá ẹ̀yàn dì èwo ni ká gbà nu méjèèjì. ẹ tún wá wo kínní mùsùlùmí ni mí ìwà lẹ̀sìn kì í ṣe mùsùlùmí ìwà lẹ̀sìn ṣiṣẹ́ ẹ̀ ó ṣiṣẹ́ ọ̀bẹ ẹ̀ Jímọ̀ wá dé èmi mùsùlùmí fẹ́ kírun wọ́n á tẹ́ni síwájú ilé ṣọ́ọ̀bù ìwà lẹ̀sìn wọ́n á kírun ẹ̀sìn àbòsí ẹ̀sìn tara mi nìkan ni mo mọ̀ selfishness à ń kírun orí pa kírun bẹ́ẹ̀ yẹn ni irú ló fẹ́ lọ sọ́run tó wù ẹ́ èmi ò lọ kí ló dé tẹ́sìn ẹ tó ṣe gbọ́dọ̀ disturb ẹ̀sìn tèmi kí ló dé tẹ́sìn èmi ò ṣẹ̀sìn kí ló dé tẹ́sìn ẹ gbọ́dọ̀ disturb ṣe mi ẹ̀yin náà wò aago mẹ́rin orí aago mẹ́rin mo ṣe ń jíye sí after 7 aago mẹ́rin aago aláwàgbà because they are so selfish they don't care about every other person around them. ẹ̀sìn tó jẹ́ pé it's so selfish kò kí ẹ̀ pé sẹ́ni tó ń sùn ní yàrá kejì ó ní high blood pressure ó wà diabetic ó ní hypertension they don't give a fuck or I'm sorry mo lo ọwọ́ yẹn they don't care torí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe ẹ̀sìn tiẹ̀ o gbọ́dọ̀ jí gbogbo èèyàn lẹ̀ ṣé ọlọ́run alààyè ṣe é bẹ́ẹ̀ pé kéèyàn kan fi tiẹ̀ kó fi nira wọn lára. So ẹ jẹ́ ká gbé kìíní sí ọpọlọ inú mi dùn pé ìyá mi Àwíkìn èsì tí mo question tí mo náà fẹ́ dáhùn gangan ìyá mi Àwíkìn dáhùn ẹ̀ nígbà tẹ́ béèrè pé ṣọ́ọ̀rùn méjì ló wà ní. tá a bá tiẹ̀ gbọ́ nǹkan ṣe bẹ́ẹ̀ náà ń wo movie ẹ̀ ń wo documentary ẹ̀ ń wo àwọn scientist tó ń lọ above the sky they will fly above the cloud they will go wọ́n á lọ. Elon Musk lóun lọ sí space ó ṣe gbogbo ẹ̀ níbo ni ilé tọkọ tó ní ibi ni baba God ibi ni baba Allah tó ń jókòó sí o there's nothing like that ìmúra ìkónilọ́pọlọ ẹrú òun lọ fún wa ẹ̀sìn tó sọ pé inú mi dùn báwọn ìyá wa sọ̀rọ̀ dáadáa ọba lọmọ Àwíkìn ìwà lẹ̀sìn ẹ wò mo gbé fún yín ṣe rí ẹ̀sìn tó wò ṣùṣùṣùṣù tó ní pé torí tó bá fẹ́ bá òun ṣe tí ìyá àti bàbá ẹ̀ ò bá bá òun ṣe kó o kọ̀ wọ́n sílẹ̀ náà ìyá yìí ìyá mi ó gbé ìyá mi ó gbé sínú ó bì bàbá mi bí wọ́n bí tiwọn bàbá mi bí tiwọn kó tó ṣẹlẹ̀ bí bàbá mi náà kó tó rí ìyá mi kì mọ́lẹ̀ kó rún lẹ́pọ̀n kó tó ṣẹ̀ bí èmi náà
torí pé àwọn ọwọ́ agbé mi sínú fóṣù 9 pẹ̀lú ìkúnlẹ̀ ó jẹ́ òǹkà pẹ̀lú ìkúnlẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ wọ́n bí mi wá sáyé mo wá dáyé tán mo wá gba ẹ̀sìn wèrè kan lẹ́yìn tí mo dáyé ẹ má wo ní kò ọtún fún mi lọ́yàn àmọye ìgbà tá a máa tún gé orí ọyàn yẹn jẹ àgàgbà tá a bá ṣe ń wo eyín yẹn ọmọ mi akọ̀dé yín mọ́ ni pákó akọ̀gbọ́ tí ìyá yẹn máa pariwo wá ìyẹn ò ní kókó gbájú fún ẹ pé a ó ṣe máa gé mi jẹ àpótò ọmọdé ó fẹ́ ṣe mí léṣe ni a tún máa dà sẹ́rìn àgbà tó bá fẹ́ eyín tí ò sí mbẹ̀ yẹn gbogbo ẹ̀tún dà sẹ́rìn akọ̀dé má jẹ́ mi jẹ mọ́ ìyẹn ò ní pé kọ́ tún má gbọ́ mọ́ ìṣòro àtúmọ̀ ọbẹ̀ ni pé má sunkún mọ́. wọ́n á tún gbé sí ẹ lẹ́nu pẹ̀lú ìnira burúkú tó tún wá rá iná wà ń bẹ̀ nílẹ̀ atágbóná wà ńlẹ̀ omi gbóná wà ńlẹ̀ ojú wọn kò kúrò lára ẹ̀ tó bá jẹ̀jà kúrò níṣẹ́jú kan báyìí tọkàn real consciousness yẹn kàn padà wá pé ọmọ ẹ̀ wàá rí tó máa fò dìde lẹ̀ wọn ò pa ẹ́ kékeré wọ́n gbé ẹ sẹ́yìn fún ọdún kan àtààbọ̀ wọn ò pa ẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ skul wọ́n tààrú àti bàtà wọ́n taṣọ ìyá mi kó gbogbo góòlù ẹ̀ tó ti fi ṣe sísí tó fi lò gbà torí pé kí wọ́n lè kàwé wọ́n tà ọwọ́ àtà tán wọ́n wá kàwé tán wá ṣe tán wá ló gbẹ̀sìn ẹ̀sìn kan wá sọ fún ẹ ní Quran 9 ṣé 23 ní àbí Quran 9 23 or 123 pé ó believer má ṣe mú ìyá àti bàbá ẹ ní ọ̀rẹ́ ààyò tán bá ti gbẹ̀sìn tiẹ̀ ẹ̀yin dẹ̀ sọ pé ẹ̀sìn àlàáfíà nìyẹn ẹ̀dọ̀ sọ pé ọlọ́run alààyè ọba tó pa ẹnìkan ò lè bí ọba tó ń ṣe orí biribi ọba tó kọ́ Mount Everest ọba tó kọ́ àpáta Olúmọ ọba tó ṣe odò Ìkọgọ̀sì ẹ̀yin wá sọ pé ìyẹn ló ń sọ̀rọ̀ pé ó ní ọ̀tá ẹ̀yin lè gbé kìíní ìsọpọlọ náà ọlọ́run dá èmi ó dá ìwọ èmi ò wá ṣe tiẹ̀ mo automatically mo wá di ọ̀tá ẹ̀ kò dẹ̀ ní òun ló dá mi o kò fọwọ́ dá mi kò fi ní dá mi so kò atẹ́gùn làkọ́ kókò ṣe mi ò dẹ̀ lè fẹ́ dànù kí n kú dànù torí pé mi ṣe tiẹ̀ ó wá ṣẹ̀ṣẹ̀ ní èdè àti rán ìwọ tó dá bí èmi àti ẹ pé kò wá pa mí inú yín dẹ̀ dùn pé ọlọ́run kan ló ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn that's not ọlọ́run that's Allah ìyẹn ti fi hàn pé it's powerless completely ó wà incapacitated completely kò sí nǹkan kan tó lè ṣe ìjọ ò la fẹ́ jí àwọn òjọ̀gbọ́n sẹ́rí wọ́n ti bá mi kọ́ sísàlẹ̀ Quran 9:23 ẹ ṣe sà wọ́n tún ní Quran 58:22 èmi tún ti ka bẹ̀yẹn ẹ jẹ́ ká jí ọpọlọ wa wọ́n ní kémi èmi á wá lọ mo wo àwọn àgbàlá olówó tó ní ìmọ̀ bó tiẹ̀ ní PhD nǹkan tó bá ti mú ẹ ka secondary school tó mọ̀ọ́kọ tó mọ̀ọ́kà Quran wà wájú ẹ̀ ká ó wà á kà wà náà wà olówó ṣẹ́rí mo wo bọ́yẹn sọ òkú àṣetánì ojú dẹ̀ ń tì mí wọ ọmọ káàárọ̀ òjìrì ọmọ ládé wà gẹ́gẹ́ bí ìyá wa ṣe sọ wọ́n farun orí ẹ̀ wọ́n fata bẹ́ẹ̀ mélòó ni wọ́n ló béèrè pé ń bọ́ lọ́ kórun yẹn sí mélòó ni wọ́n ló béèrè lọ́wọ́ wọn rí wà máa sọ òkúta fún òkúta ẹ ti sọ látọdún yìí kọ́ tó bí ànábì lọ ti ń sọ àṣetánì ò ti kù tẹ́yìn wọn bá mólè sí ká wá ní kí ló dé tó ṣe bẹ́ẹ̀ á ní àṣetánì ní èṣù bàbá tèmi ń tọ̀yàn àṣetánì ní kí ló dé tó bá jẹ́ Allah ní agbára àṣetánì ó ní ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ni kí ló fi ilẹ̀ fún tó ṣe ń tọ́ àwọn èèyàn kiri yẹn ti fi hàn pé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí it's all lies it's all fictional there's nothing called Muhammad. It's all fictional àgbélẹ̀rọ ni wọ́n wáyà ń ṣe sàárè ànábì rí bóyá gùn èèyàn wo ló gùn bẹ́ẹ̀ yẹn àbí bí òpó náà wọ́n parọ́ fún yín tànábì bá rìn lọ́wọ́ ẹjọ́ àbárẹ́yìn ẹsẹ̀ òkanlẹ̀ láì ṣe matrix èdè gbàgbọ́ bìtàn sọ fún yín nǹkan àwọn bàbá ńlá wa bó ṣe rírì tí
tí proof wà evidence wà ẹ̀yin ló tì gbogbo ìtàn Quran àti Bible fún existence kò ju 6,000 years lọ ẹ wo tàwọn bàbá ńlá wa bó ṣe wà ẹ wo ọdún tó ti wà Tanzania is over 40,000 years Nigeria tán rí ni o kì í ṣe pé ìgbà tán tí gbà yẹn lọ bẹ̀rẹ̀ sí ní exist orí tán rí ni o yẹn ti fi only God knows how many millions of years tó ti wà in existence between you and I àwọn yẹn ò ṣe tàná bí wọn ṣe ti Jésù ṣé inú iná lọ́lọ́ iná jáàmù náà mọ̀ ní gbogbo àwọn tó ti kú gbà yẹn wà ẹ jẹ́ ká gbé ọpọlọ ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa lẹ̀ ká ronú àwọn kan kàn jókòó bí kan ọkọ̀wé kan àdègbà whereas Ifá ojoojúmọ́ ayé yìí ló ń sọ̀rọ̀ ló ń fọhùn ìyàwó kan sọ oníjọ́ tí ànábì ti kú làálà àti Jùbírìlù náà kú pẹ̀lú ẹ̀ wọ́n wá dé yín pa àwọn ọmọ ikọ̀ orí wọn pé bàjẹ́ wọ́n wá dé yín pa wọ́n ní ànábì akẹ́yìndé gbẹ̀gbọ́n so that ẹ̀ ní lè béèrè pé kí ló ṣe Jùbírìlù àti àlá tán lè fọhùn mọ́ wọ́n wá fi bẹ̀yẹn wọ́n fi dé yín pa inú wọ ọmọ káàárọ̀ òjìrì àwọn ìyàwó ń fẹnu bá wa sọ̀rọ̀ ojú ló fi ń bá wa sọ̀rọ̀ ẹsẹ̀ ló fi ń bá wa sọ̀rọ̀ ìwé wa dé gbogbo yẹn disappear inú wọn náà wá ń dùn akẹ́yìndé gbàgbà Adéwálé táǹfùlà Adéwálé. wọ́n wèrè ni àwọn wèrè. ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run àwọn ẹni òfò ló sọ àṣàkẹ́ tó mi mọ̀ orin ló ń kọ mo dẹ̀ tún àṣàkẹ́ kan lórí TikTok tó nígbà yìí náà. àwọn ẹni òfò ló sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká jí ẹ yé jẹ́ àtọ̀ra wa inú mi dùn pé ìyàwó náà tún sọ kí ni ẹ pé ẹ kó owó iyebíye ẹ kó lọ fún wọn ṣiṣẹ́ àwọn tó ń sọ̀rọ̀ ìwọ̀n déédéé sọ̀rọ̀ wọ́n gbé pẹ̀lú wọn ni o wọ́n jókòó sí Nàìjíríà bí èyí ó di elétí kan táwa ti Nàìjíríà ta kàn jókòó tẹ́tẹ́rẹ́ ta gba nǹkan tó ń sọ fún wa ta kàn gbọ́ àwọn eléyìí take time wọn lọ fi gbé pẹ̀lú wọn lọ fi kọ́ ìṣe wọn pé ṣé nǹkan tó gbé wá fún wa òótọ́ ni wọ́n dẹ̀ rí wọn tán òun lọ́ fi ń sọ̀rọ̀ dàbí èmi àti ta kàn jókòó lẹ̀ ta kàn gbé kan ta kàn játọ́ síra wa lára téèyàn kan ní kó máa ka bàbá mi wọ ẹlẹ́sìn gbére yóò dáa fún ẹ bàbá mi ìwàlẹ̀sí fi ojú mi rí pé kí n wo nǹkan tó wà nù Yàsín tèmi bílíf pé tó bá ka Yàsín 1,000 million ó ti dolówó láyé àṣé kò sí àdúrà kankan náà fatia àbí fetia ní bí ṣe bá wọn ṣá mo rí ìwàlẹ̀sí jẹ́ kí n mọ̀ pé kí n kà á òun ò ní ìdí àti sọ fún mi ìwọ ni kò kà á fúnra ẹ kò wá béèrè pé kí ló wà ń bẹ realize pé kí ni gbèrè tán ní ká máa kà yìí kò sàdúrà mẹ́ whereas tó o bá sọ fún ẹni lòmíì pé mọ́mọ́ mírì yóò máa ka àfàtà yóò máa mírì wàá rò pé ó ṣe nǹkan rí kan irọ́ lásán irọ́ lásán how long are we going to be deceiving ourselves? Jimoh dancing wàá rẹ́ lómi tó bá wọ kaba tán alóhùn wọ jalamiya awọ kaba alóhùn wọ jalamiya a máa sáré gbèrè kan a gbé àwọn ẹni bíi egbére sábíà a máa sáré gbèrè kan girigirigiri ó lọ kí Jímọ̀ àwa dé àwọn òpin bọ́lá àwọn ti lè kí Jímọ̀ ẹlòmíì ojú títì làwọn àti ké ọlọ́kadà ń ṣọ̀kadà ẹ lọ nǹkan tó fi ń bọ́ ọmọ àti aya nìyẹn torí pé wọ́n fẹ́ rú di wèrè kan sókè wàá ó disturb ọlọ́kadà kó má kọjá tí ẹ bá sọ pé kó rẹ kúrò lọ́nà jẹ́ kí mi náà ṣe tèmi ó ti dọ̀tá àlà ẹ̀ mú ẹ̀ lù ẹ̀ dẹ̀ sọ pé ẹ̀sìn àlàáfíà nìyẹn. nígbà tó ọlọ́kadà ẹ fẹ́ disturb yín aláàárí o kò sọ pé àwọn ọmọ mi àwọn ẹrú mi ló fẹ́ ṣe ẹ̀sìn yìí tí wọ́n fẹ́ disturb ó yá kú àbí jákọ̀kadà ẹ ṣubú kò ṣe yẹn ẹ̀ẹ́dẹ̀ rú pé ń bo làlá yẹn wà tó bá dẹ̀ máa sọ aláàárí gbogbo nǹkan ó ṣe gbogbo nǹkan ẹ jẹ́ ká jí irọ́ lásán ní ẹ̀sìn Islam ṣé mo yí tó máa ń dùn mí jù àwọn tó kàwé láàrin yín ẹ má bínú irọ́ lásán ní ẹ̀sìn Islam. ẹ ní sùúrù sà ẹ ní sùúrù orí pláfọ́ọ̀mù aláwọ̀ ẹ ní sùúrù o bẹ́ẹ̀ bá ní sùúrù a máa já yín bọ́
irọ́ pátá. Ẹ wo ọjọ́ tó ti ṣe Islam, ẹ wo àwọn àfáà ńláńlá ńlẹ̀ Yorùbá tó mọ Quran níwájú tẹ̀yìn, ẹ pè kọ́nu wọn pé wàá fi ìwé ìgbélú Saudi ẹ̀ wàá fi hàn mí. Ẹ pè kan jáde nu wọn pé ìyàwó tuntun tó fún ẹ láti Saudi ń bọ̀ ló wà. Kò lè ṣẹlẹ̀ ni torí pé kíni wọ́n rí yín bí èèyàn ẹrú. Alabid àbí nǹkan kankan ló ń pè wọ́n ní náà pé àwọn èèyàn dúdú meaning slave. ọdún pàkàlẹ̀ ní sùúrù ṣéwù olówó ǹdò ó yá ẹ sọ kí náà ń pè yín ní Saudi. ṣéwù olówó ǹdò ṣéwù fẹ́ sọ̀rọ̀ lónìí. Ẹ̀yin náà wo kí yẹn àwọn tí ò fẹ́ yín láyé bẹ̀tán fẹ́ yín lọ́run, wọn ò fẹ́ yín nílé ayé tajọ wà yìí, ẹ lè lọ lé wọn tí visa tó bá díù pẹ̀rẹ́ tó bá gbá ẹ mú, they will treat you less a human. Wọn fẹ́ láyé ṣùgbọ́n fẹ́ lọ́run tó dáa ju ayé yìí lọ, inú ẹ̀ ń dùn. Náà ọ̀run tó wá fẹ́ yẹ tó bá débẹ̀ kí ló fẹ́ ṣe? Kò sí ètò béèrè rí, kí ló lọ ṣe lọ́run yẹn? Akọ́ lọ máa dóbò wà dẹ̀ mọtí tí ó kì í pààyàn. Ṣé àná tí a ní non-alcoholic wine ní bíbá yìí náà, so èwo ló ń wù ẹ́ tó o fi tayé yìí lẹ̀, non-alcoholic wine tayé yìí àti alcoholic wine tayé bẹ̀ tó fẹ́ lọ mú tọrun lẹ́yìn tó ti jẹra ńlẹ̀. Àwọn ọmọge ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge pọ̀ ládùúgbò, òòrùn àwọn yẹn rún lẹ́pọ̀n lẹ́yìn tó ti jẹra ńlẹ̀ tí John Thomas ẹ̀gán ti jẹra pẹ̀lú ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ máa lọ bá 72 virgin lọ́rùn tó ṣẹ̀ máa bá sùn. Ẹ̀sìn tó jẹ́ pé kò sí reward kankan bí ìṣìnà gbogbo ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. gbogbo yẹn pọ̀ fún àwọn mùsùlùmí gan, wọ́n gbé wọn gógó gan o. Ẹ ń ba ìran yín jẹ́, ẹ tún gbà fáwọn àrè lásánlàsàn, àwọn ẹrú abilala lẹ́nu kọ́ wọn máa ba ìran yín jẹ́, kọ́ máa tàbùkù sí ìran yín torí nǹkan tí ò dá yín lójú. Gbogbo evidence yín láyé yìí kò kọjá inú ìwé yẹn. Gbogbo evidence yín lórí ẹ̀sìn tẹ̀ ṣe kò kọjá inú àkùránì yẹn. Ó yàtọ̀ ẹ̀ ní àdìsí kan dọ̀ yìí fi kan ò dọ̀ yìí. Tẹ́ bá ti rí nǹkan tí ò bójú mu tí ò bá ìjọmọ ènìyàn mu ẹ̀ ní ìdọ̀ yìí. Tó bá jẹ́ ìtòsùn tí kò dọ̀ yìí. A religion of confusion. Ìgbẹ́ súnà bóyá lè yàgbẹ́ súnà wà, bó ṣe lè fi ká mẹ́ta súnà jẹun ó wà. Ọlọ́run fún ẹ ní ká 5 téèyàn ò bá ya wèrè. Ọlọ́run fún ẹ ní ìka 5 ìwọ wá dáyé, ànábì wa sọ pé máa fi ká 7 jẹun, ó dẹrù pẹ́ nìyẹn ó nọ́mà. So Ọlọ́run ẹlẹ́dàá tó fún ẹ ní 5 yẹn, so òun ò mọ nǹkan tó ń ṣe tó fi kó 5 fún ẹ. Èèyàn kan wá dé wá ní 7 ni kó máa lò kó máa fi jẹun, ìwọ náà dé gbàgbọ́. Ó ṣe kúkú bọ́ síta kúkú gé 2 kúrò nú ẹ̀ kàkú mọ̀ pé 7 lóní. These are all man-made lies. Man-made lies. Wọ́n fi manipulate yín ni, ẹ̀yin náà dẹ̀ fall for it. Ṣẹ́dẹ̀ rí nǹkan kan, mo wo documentary kan jọ kan tí obìnrin kan lọ nígboro London tó wá rí ọmọ káàrọ̀ òjìrè kan, ọmọ yẹn wandering around, ọmọ yẹn look tattered, dirty, ọmọ yẹn wá bá, ó ní kí lórúkọ ẹ̀, ọmọ yẹn dárúkọ mùsùlùmí, ọmọ yẹn ní òun fẹ́ owó, ó dẹ̀ fún lówó, obìnrin yẹn fẹ́ máa lọ, ṣùgbọ́n kọ́kọ́ sọ sí lára pé there's something about this child. Ó dẹ̀ rárá padà, ó wá pè ọmọdé arákùnrin má bínú, kí lórúkọ ẹ̀ yẹn gan, ó tún sọ ṣáàbí ìbẹ̀kọ́ ló pe orúkọ ẹ̀ ni, ó ṣàṣọ ìyá ni ok kí ni last name ẹ, nígbà tọmọ yìí máa sọ̀rọ̀ ó ní Kàṣámù, ọmọ Ìjẹ̀bú gbó, ọmọ Ìjẹ̀bú. Ara obìnrin yẹn fà, ó ní Kàṣámù èwo, gbà tó pé kí lórúkọ ìyá ẹ̀, ọmọ yẹn wá sọ orúkọ ìyá ẹ̀, wọ́n máa káwọ́ lérí pé mo gbé o, ọmọ mi rèé.
torí òun àti ìyá ọmọ yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Òun lòun kọ́kọ́ gbé ọmọ tóun rí yìí, òun lòun kọ́kọ́ gbé ńlẹ̀ ńgbà tó bí. Torí òun tẹ̀lé ìyá ẹ̀ lọ hospital ìjọ náà. Ẹ wá jẹ́ ká wá rò. Àwọn kan wá dé, wọ́n ní ká forúkọ wá lẹ̀, ká máa jẹ́ orúkọ. Now tí ẹ̀mí ara ò bá sọ̀rọ̀ fóbìnrin, báwo ló fẹ́ mọ̀ pé ọmọ òun nìyẹn? Ìjọ yẹn lọmọ yẹn kúrò lórí títì. Wọ́n gba ìṣe, wọ́n gba àṣà, wọ́n gba èdè, wọ́n gba orúkọ lọ́wọ́ wa. Téèyàn bá dẹ̀ ti lose àdá tó àṣà, tó lose èdè ẹ, tó dẹ̀ look lórúkọ ẹ, ó ti lose identity ẹ completely. Ó ti di ìsáǹsá àti alárìnkiri nínú ayé. Because tí bóyá sọ àbí mi ti ẹ̀rántí dáadáa, bóyá sọ yẹn tí woman yẹn dẹ̀ lọ́ntì ẹ̀, woman yẹn ò ní mọ̀ pé ọmọ òun, because bóyá sọ nìyẹn, pé ọmọ òun lòún filẹ̀ lójú títì tó ń kàn fún ní peanut owó kékeré pé ń disturb mi. Onípàkálà ẹ tún máa gbọ́ nǹkan kan ẹjọ́, mo kàn fẹ́ sọ̀rọ̀ yẹn ni. Bọ̀bọ́ kan sọ̀rọ̀ lórí pláfọ́ọ̀mù wa rí, ó ní àwọn wà níbi sẹ́ńsọ̀, ibi tán bá ti ń ka sẹ́ńsọ̀, wípé ọmọ Yorùbá tó bá ń jẹ́ Abdullahi Rahim, Muhammadu Mojib Rahim, tó jẹ́ pé orúkọ mùsùlùmí ni first name, orúkọ mùsùlùmí ni second name, pé wọn lè kàkún ọmọ Yorùbá láyé, báwọn kì í kàkún ọmọ Yorùbá, ọmọ Haúsá ọmọ Fúlàní ni wọ́n kàkún. Exactly. Ó ní ṣùgbọ́n tó bá àṣìṣe tá ti ṣe. Ọpẹ́yẹmí Ìbídùn, Ọpẹ́yẹmí kìíní kan tí orúkọ Yorùbá sáwà ń bẹ, yes àwọn ò kàkún ọmọ Yorùbá ni. Ẹ wo gbogbo àṣìṣe tá ti ṣe. Ẹ wo aburú tí Islam ṣe fún wa lẹ́wà. Ẹ wo gbogbo aburú tí Islam ṣe fún wa. Ẹ̀yin náà ẹ rò ó nàá. Ó di Arab mélòó tó sọmọ ẹ̀ ní Kọ́láwọlé? Ó di Arab mélòó tó sọmọ ẹ̀ ní Àrẹ̀mú? Torí àwọn ò ṣe olójú kòkòrò bíi tiwa, olójú kòkòrò ni wá. Ẹ wò bàbá mi ní Pàkálà, tẹ bá ń sọ́tò ní dọ́là ẹ̀ ní dákẹ́, ṣùgbọ́n ẹ jẹ́ ń gbowó àtọmọ sí i láwọ́ náà. A fẹ́ fi nǹkan kan hàn gbogbo wa. Fáníkẹ́ ṣó wà ń bẹ̀ mà. Fáníkẹ́ o. Ẹ dákun ẹni tó bá mọ Fáníkẹ́ kó bá wa pè o. Àwọn àáfàá Ìlọrin wọ́n lọ bá ìyá kan níjẹta yìí ni o, tíyà oníyà pé òjíṣẹ́ Ẹrúnmalẹ̀, ìyẹn ìyá wa Ọ̀ṣun Ṣẹ̀ǹkẹ̀ṣẹ̀ tó rán sọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tọ́ṣọdún Ọ̀ṣun. Àwọn àáfàá Ìlọrin mà lọ bá wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ bá wa sọ látàárọ̀ yìí pé ẹ̀sìn yìí ẹ̀sìn selfishness ni. Wọ́n mà lọ bá, wọ́n mà fẹ́ lé kúrò nílé rẹ̀ báyìí. A sì fẹ́ kí gbogbo yín, kí gbogbo ayé ó gbọ́, kí gbogbo ayé ó gbọ́. Ìfáníkẹ́, oh God. Okay. bóyá wọ́n bí. Ẹ wòran, ẹ jẹ́ ká wo, ká fi bí ìṣáná kíyèsí ogun. Ẹ wo àwọn agbésùnmọ̀mí. Ọba lọ́mọ màá sẹ́ǹdì kí ní ẹsẹ̀nsì. Ẹ wo àwọn agbésùnmọ̀mí tó ń lọ sí Kwara tí gbogbo wa gbọ́ ń pa ẹ̀, tó lọ displace àwọn èèyàn wa. Àwọn èèyàn wa táwa ń pè láwọn èèyàn wa, kí lorúkọ wọn? Nígbà táwọn wèrè yìí tó ń ṣe nǹkan tí Ànábì wọn rán wọn pé tó bá pè wọ́n sẹ́sìn tó bá dá ẹ lóhùn, mú wọn, bá wọn sọ̀rọ̀ pé kán wá ṣẹ̀sìn ẹ, tó bá ṣe béèrè owó ìtanràn lọ́wọ́ wọn, tó bá rówó ìtanràn yẹn sọ kí ló ní kán ṣe? Wọ́n ní mú gé orí wọn dànù. Nígbà tó wọlé lọ bá wọn ní Kwara, wọn ò rántí Allah pé kó gbà wọn o. Àwọn kan wá ń ṣe fídíò, Sunday Igboho wá gbà wá, gbogbo yín dẹ̀ lẹ mọ̀ yìí pé Baba Dami ẹlẹ́bọ ni. Kí ló ṣe wọ́n tó kọjú sí Allah nígbà táwọn yẹn gbébọn ọkọ̀ àti àdádé? Èèyàn lásán Baba Dami òòṣà òun ló wá ń ké pè. Kò dẹ̀ tí yé yín pé ẹ̀tàn jẹ ló wà nínú ẹ̀. Ó dẹ̀ wá di ìmáàmù mélòó tẹ́rí tó sọ̀rọ̀ ń pa gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n ń pa àwọn èèyàn ní 10, bí 20, bí 30, in hundreds, in thousands. Wọ́n ní sọ.
wọn ò ní sọ torí àwọn gan mọ òótọ́ wọn ò dẹ̀ fẹ́ kẹ́yìn rí òótọ́ torí tó bá sọ òótọ́ fún yín ẹ̀ padà lẹ́yìn wọn àwọn òrò oúnjẹ jẹ mọ́ nìyẹn. ẹ lọ wọ àwọn ọmọ wọn èwo ló ń lọ skul ní Yemen èwo ló ń lọ skul Afghanistan èwo ló ń lọ èyí tọ́mọ ẹ̀gán fi England lẹ̀ tó lọ sí Yemen nígbà òun ló kọ́ gbogbo fúnra rẹ̀ ló kọ́kọ́ lọ. bàbá mi ní pàkàlà. ya kìíní yẹn nìyẹn ẹ jẹ́ ká ṣò ẹ̀ fún wa bàbá mi ẹ jẹ́ ká ṣò gbogbo wa rí. ok. ó yá bàbá mi àyẹ̀mọ́ àti lọ́dọ̀ tí yín bẹ́ẹ̀ yẹn ok ó yá. ẹ tí ò mú tu. èyí mo ní fún mi. irọ́ ọ̀rọ̀ ní ẹjẹ́ bàbá gbájú. ẹ kí ló ń tẹ̀ ń fídíò. fídíò for reference. kọ́lé mọ̀ pé àbájá wa ni. kí ló ṣẹlẹ̀ kí la ṣe. ẹ máa bá bàbá sọ̀rọ̀. ẹ bá bàbá wa sọ̀rọ̀. ẹ̀yin ẹ̀ kámẹ́rà wa ó bẹ̀rẹ̀. wọ́n sì máa ń dábàá fún gàjú lọ́wọ́ máa di pé bóyá ṣé wọ́n wá rí àbí wọn wá sí kí ni wọ́n sọ ṣé wọ́n bá jà wọn bí wọn bá jà sí. alájẹ ṣàlàyé fún wọn. ẹ̀rọ agbá àyà ọ̀dàgbàjẹ́ra òfu. Ọlọ́run ní bàjẹ́. wọ́n náà máa bọ̀ á gbọ́ wọ́n padà. ìdàkùn bí ìbá ti sọ̀rọ̀ ẹ má sùn sí mọ́. ẹ ṣé mo dúpẹ́ pé òkan mo dúpẹ́ lọ́wọ́ Elédùà. èmi tẹ́ ń wò níwájú yìí mi ì fi sáré nílùú Ìlọrin o ọmọ bíbí ìlú Ìlọrin gangan ni mí. ọmọ ilé àrí àgò ilé bàbá mi nílé ọmọ arógun mọ́sà ní Táíwò Sàlẹ̀ ilé ìyá tó bí mi lọ́mọ níta àmọ́dù nílé olóróró níta àmọ́dù nílé ìyá tó bí mi lọ́mọ. tó ti yé oko olúwa àfọ́n láàṣà láfọ̀ọ́nà mi èdè ṣàjòjì nílùú Ìlọrin kódà ọba Ìlọrin gan mọ̀. tó ti yé tẹ́ ẹ bá dé ọjọ́ ọba tẹ́ ẹ dé Ìlọrin gbogbo èmi ní sáìdì takúrè gbogbo ẹ̀ ilé ààrẹ jímbà àyàn gbogbo wọn báyẹn ẹ lè dárúkọ sọfún láyọ̀ ọmọ àjílé ní ìbísà àlejò. tó ti yé mùsùlùmí sì ni bàbá tó bí mi lọ́mọ lè mọ́mù ní bàbá mi. tó ti yé bó tẹ̀ jẹ́ pé bó tiẹ̀ jẹ́ ẹ̀kọ́. èmi tí ń bá sọ̀rọ̀ ọbẹ̀ má lọ́ọ́ sí mi bàbá ló ń bá mi sọ̀rọ̀. bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ àìjà ẹ̀jọ̀ sọ jẹsẹ̀ tó béèrè pẹ́ẹ́sì. ó dà bí ẹ̀fẹ́ kí n sọ kò yé mi fún ó dà bí ẹ̀fẹ́ kí n sọ̀rọ̀ kankan mọ́. kí ló dé. nígbà tí wọn bá kí ló dé ṣé tí mo gbé jì ní. ẹ dákun. jòkó náà jà kí o lè lọ bàbá àjàlè ìjàlè bá àgbàlagbà ni bàbá yìí lẹ́dẹ̀ẹ́ ní àgbàlagbà ni wọ́n ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ọ̀rọ̀ àgbàlagbà ni wọ́n sọ lẹ́nu àmọ́ ìdúró tẹ̀ ń ṣe tẹ̀ ń jáná sí ìdúró jàlẹ̀ dúró fún mi wọ́n láì lásìláwà ẹrú ogbódò mi ẹni tí ó wọ̀dọ̀ ìlòmínú kọ sọ ti yẹ yín báyẹn ẹrú ogbódò mi ẹ̀ sí àlejò nílùú rẹ̀ yìí ṣe ẹ̀jẹ̀ sọ̀rọ̀ mi dáadáa sọ ti yẹ yẹn mọ́ sọ̀rọ̀ so bí ìrìn àjò bó ṣe jẹ́ nìyẹn kálukú ìrìn àjò tó mú mi tó fi di pé mo dà báyìí ìrìn àjò àbáwáyé mi tó fi yé tó fi kò ní ìlú adé ni mí èmi tẹ̀lé ń wò ní iwájú yìí màálìmọ́tì jọ tí mo dẹ̀ níjọ lẹ́fì ìyá mi ò dẹ̀ kí sí àjòjì mi èé sàjòjì mi báyìí adániwáyé ló kádàrá mi so àmọ́ pé ẹ wá sí wá pé wọ́n náà ṣẹbọ́ mi báyìí wọ́n náà ṣẹbọ́ tá ní òṣòṣà nínú ilé ta ni òní ìbílẹ̀ tí ń ṣe nínú ilé lè mọ́mù wo ló pẹ́ lóòrùn tèmi nílùú lọ. The vision of peace.
ti àlàáfíà. Ilé-ìjọ́ ọ́fíìsì ni ẹ o, ilé-ìjọ́ ọ́fíìsì ni ẹ o. Àwọn tó kú máa kó amọ̀nà òun máa lọ bàbá òṣì, bàbá ìyá. Mo tún fi ànábì Muhammad mo fi bẹ̀rù Ọlọ́run ní bá nǹkan ní gbogbo wa jẹ́. Èmi ò já o. Àwa náà wá já wà dá. Torí mo ti rí pé bẹ́ẹ̀ ṣe bá wá ìjàlẹ̀ bá wá. Wọ́n wà dá ìwọ̀nba. Wọ́n kò tó yí tó bẹ̀ tí ó jà tẹ̀mí wà ń bẹ̀. Èmi ò ní tí mo gbé dání. Ọ̀sẹ̀ ni ó lè bọ̀ ọjà. Só ti yé ààrẹ mọ ni mí tí mo dẹ̀ gbé dání kò jà. Só ti yé bẹ́ẹ̀ dẹ̀ ṣeṣe wáyìí ó kà mí láyà. Só ti yé wà láìtàláì mo fi adáni wáyìí mo fi búra. Mo fi ìyá lódò mo fi búra kò kà mí láyà o. Wíwá yín ó kà mí láyà èmi ò sá. Ṣé ẹ̀dẹ̀ rí pé o gba àwọn ọmọ bí ẹ ṣe ń mọ́wọ́ jà? Àwọn ọmọ mi ní sinmi òṣèlú. Àníwọ̀n wá jà. Ọ̀sẹ̀ tó wá jà. Ṣé mi mọ́ ọjà? Ẹ mọ́wọ́ jà yín tẹ̀sán pé ni wọ́n lu ọmọ mi. Bọ́lá tó sọ́jà. Bọ́lá tó sọ́jà. Bọ́lá tó sọ́jà. Ẹ̀yin náà ń mọ̀nà ayé sísè sí. Ẹ̀yin sọ̀tẹ̀ ẹjẹ́ pẹ̀lẹ́gbà sí àwọn tí wọ́n sọ. Àti òwádà wọn lákẹ́. Ọ̀gá. Ọlẹ́ ìyá yìí kò rí di fún ọ rárá kò sùn ẹgbẹ́. ẹjọ́ ní wọ́n bá wa fi làkúndí ẹjọ́ níbo náà fi làkúndí sí o. Ẹni tí ọ̀rọ̀ ọba yìí bóyá ẹni kí bọ̀dá yẹn ṣí kinní kan sọ̀rọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹni kan ṣí máìkì wọn ò ṣí máìkì ẹni ṣé nǹkan tó ṣe yẹn dáa nítorí àwọn ènìyàn ò lọ bá àwọn náà lọ bẹ́ẹ̀ ni. bọ́dá Abdullahi ẹjọ́ ẹ bá wa ṣí máìkì yín o ẹ̀yin náà lẹ máa ń píríṣì làkúndí ẹjọ́ kí lẹ rí sí eléyìí ṣé làkúndí náà ṣì wà ń bí eléyìí sà ẹjọ́ ẹ bá wa gbẹ́nu sí máìkì. kẹ́ wá máa wò ó ìjẹta tí eléyìí ṣẹlẹ̀ táwọn kan ń ṣe òṣì yìí ìjẹ́ 3 days ago yẹn ni àwọn Chinese náà fi àjídèwé tiwọn the first one táwọn kọ́kọ́ ṣe tó dẹ̀ wà successful náà fi síta tó wà official nísìnyí pé China nísìnyí wọ́n ti ní àjídèwé. ẹ̀rọ aláwọ̀ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ti pèsè jẹ́. Kò pèsè jẹ́ ọ̀rọ̀ pèsè jẹ́ mò ń tẹ̀lé yín gbogbo kọ́mẹ́ntì tẹ́sí àlàáfíà nìyẹn. afẹ́kẹ́ sọ̀rọ̀ àlàáfíà òun nìyẹn ẹ̀dá wà fún mi. jẹ́ ká ṣe bẹ́ẹ̀ bàbá ọlọ́pàá bọ̀dá Abdullahi rí nǹkan tó ṣẹlẹ̀ pé jẹ́jẹ́ ni ìyá yẹn fẹ́ ṣe ayé wọn jẹ́jẹ́ ni ìyá yẹn fẹ́ ṣe ọdún tí wọ́n lọ bá wọn ìyá yẹn ò lọ bá wọn kò dẹ̀ ní kán má kírun wọn jẹ́jẹ́ ni ìyá yẹn ṣe tiẹ̀ náà ṣé nǹkan táwọn fámìlì yín lọ ṣe yẹn ṣó bójúmu ṣó dáa ṣé nǹkan tó dáa ni ẹ bá gbóhùn sókè. Mami ẹ ṣeun wọ́n ní èèyàn ò lè ṣe kíní kó fi ojú egbò kó fi tẹ̀lé nǹkan tó ṣe kò dáa. pé nǹkan tó ṣe o àwọn àáfàá yìí ni mo sọ pé ṣé nǹkan tó ṣe dáa. you are so direct. nǹkan tí wọ́n ṣe kò dáa. á dáa fún yín. èmi ò lè rí nǹkan tí ò dáa kí n sọ pé ó dáa kí n má sọ nǹkan tí ó dáa kí n sọ pé kò dáa. èmi ní ìbéèrè ẹjọ́ ẹ má bínú o bàbá Abdullahi ẹ ṣe bí ẹ̀sìn yìí náà ló ní làkúndí èmi ò mọ̀ pé ẹ má bínú bọ̀ bí mo ṣe sọ yẹn ti. apart from làkúndí ìyá wa nǹkan tó ń ṣe yẹn ṣó tọ́ súnà àti gbọ́ pé kò dáa báyìí ṣó wá tọ́ súnà. bàbá mi rárá o tá a bá ní ṣó tọ́ súnà ó tọ́ súnà o àti ìbájáde ní ìlú àbẹ̀ yóò tọ́ súnà nípa ìlú ẹ jẹ́ kó dáhùn ẹjọ́ decorum ẹjọ́ ẹ má bínú. ok sir. tọ́ súnà sà. tó máa pé nínú special rí àsúná tọ́ súnà lọ́dọ̀ wọn because ibi tí wọ́n wà ìlú ẹ̀sìn wọn ni. ibi tá à ń nǹkan tá à ń prove fún yín ẹ̀mọ́ tún bàjẹ́ náà bá nǹkan tá à ń prove fún yín ni pé nǹkan tó tọ́ súnà pé kò ṣe déédéé làákàyè nǹkan tá à ń prove sí yín gan-an náà nù ó tọ́ súnà kò sì dáa so ntọ́ da kò tọ́ súnà ntọ́ tọ́ súnà ọ̀dà. ìyọba lọmọ wọn ní kẹgbẹ́ Quran jáde o.
Mo kí gbogbo ilé o. Ẹ má bínú pé mo sáré dànù sí. Mo ti wà pẹ̀lú yín pẹ̀lú gbogbo ilé látàárọ̀. Mo kàn ń ṣe àwọn kọ̀ọ̀kan tó mo ń ṣe àti ṣe àwọn fídíòs kọ̀ọ̀kan. So mo kàn fẹ́ sọ̀rọ̀. Ẹ má bínú mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí. Ṣé rí pàṣẹ fẹ́ máa béèrè lọ́wọ́ àáfà ṣé ó dáa àbí kò dáa? Ó lè máa gbé wa gbogbo ń bì. Nǹkan tí mo kàn fẹ́ sọ fáwọn bàbá àti ìyá wa tó ń gbọ́ wa. Ẹni tó fẹ́ wó ilé kò ní dẹ́kun o. Bóyá fẹ́ máa béèrè lọ mùsùlùmí ṣé nǹkan táwọn mùsùlùmí yìí ń ṣe ṣó dáa ṣó yẹ kó rí bẹ́ẹ̀. They will never stop. But kí ni ìgbésẹ̀ táwọn bàbá ti tẹ ọ̀dọ́ wa ń gbé on this type of action? Ìgbésẹ̀ táyà ó ti ń repeat ara ẹ̀ ó dẹ̀ máa continue láti máa repeat ara ẹ̀ odidi obìnrin ẹ̀yin géńdé ọkùnrin bíi mẹ́jọ at least àwọn tó ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn wọ́n máa tó bíi 5 ẹ dẹ̀ lọ bá obìnrin nílé ẹ̀ ń sọ fún pé ẹ gbọ́ pé wọ́n ń ṣẹbọ. Imagine ṣé rí àwọn mùsùlùmí they will not stop. Kì í ṣe pàṣẹ fẹ́ máa bèèrè lọ́wọ́ mi sọ ẹ̀yin tèmi tẹ́ wà ń bí o ẹ̀yin tèmi kọ́ ni mò ń pa sọ̀rọ̀ yìí sí o bọ̀ àwọn bàbá wa tó wà nílé tẹ̀ ń gbé ẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń gbọ́ wa àbí káwọn kọ́ bá wa cause èèyàn tó fẹ́ wó ilé yín kò ní dákẹ́ o but kí ni mayorment tẹ̀yin náà mayor to stop this type of rubbish nonsense in our own father's land kí àwọn adódi àwọn adófúra àwọn abá màálù sùn kan kọ́ wá dìde kọ́ wá máa sọ fún wa pé àwọn gbọ́ ìkọ́bá ilẹ̀ lè ṣe lórí ilẹ̀ so taba expect wípé anything will stop them from doing that nonsense kò sí kankan tó máa stop wọn bọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá lóríṣà bóyá ẹ ti rí fídíò abẹ́ ẹ̀ tí rí mo máa bá wọn pín kiri káàkiri àwọn ibi tí mo mọ̀ torí èmi náà ti ń pín kiri kí ni ẹ̀yin náà ń ṣe for this type of measurement ẹ ṣe gbogbo lé wọ́n náà wọ́n ní ká gbé Quran 9:12 wá àbí. Ìyá mi Big Joe ṣẹ́rí níbi tí ẹ sọ̀rọ̀ lọ yẹn inú mi dùn torí pé ẹ sọ̀rọ̀ lọ síbẹ̀ ṣẹ́rí èmi máa ń sọ nǹkan kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ síwájú pé kí ni àwọn bàbá wa tó wà nílé ṣe ẹ wò ẹ má jẹ́ ká tanra wa àwọn bàbá wa tó wà nílé ò lè ṣe nǹkan kan gbogbo ẹnu mo fi sọ ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ o ìdí ni wípé ibí yìí la wà tí wọ́n náà ṣe nǹkan kan ní ṣèjẹ̀bú àbí kí lorúkọ state yẹn ń jọ sí tán ní àwọn ọlọ́ṣun kọjá àwọn olóríṣà kan kọjá wọ́n ní ìgbà tán déwájú mosque kan wọ́n ní láti pa ìlú tán fọ́ irin mọ́yà yẹn lórí bí wọ́n fọ́ ṣebélé ìtarí wọn ò tí ì fọ́ irin mọ́yà yẹn lórí náà ìlú ìwàlẹ̀ sí nìyẹn àwọn tọ́gì wà wọn ò tí ì fọ́ irin mọ́yà ilé yìí lórí náà ṣé bí wọ́n kàn sì fẹnu bá a sọ̀rọ̀ ni ìtàn fọ́rin mọ́ lórí ìyá mi ẹjọ́ kí náà ṣe sí wọn ò ṣe nǹkan kan sí i òun lèmi fi sọ wípé wọn ò lè ṣe nǹkan kan ṣẹ́rí a máa sọ o àní dákẹ́ o a máa sọ àní dákẹ́ wọ́n dẹ̀ sọ pé àwí a máa kú bá àwí náà a máa kú so ká kúkú wí ká kú a mọ̀ pé a sọ bẹ́ẹ̀ ni torí àná mo ṣì wá program kan tí mo ò mọ bàbá ẹ̀kọ́ kan là ń kọ́ ńbẹ̀ tó jẹ́ pé mo ní láti sọ̀rọ̀ ńbẹ̀ ṣe àwọn tó a pè ní àwọn àgbààgbà wa ìgan sef gan ṣàgbà ni wọ́n lóòótọ́ ẹ má bínú ṣàgbà ni wọ́n lóòótọ́ because nǹkan ti dàrú gan o nǹkan ti dàrú tó pọ̀ gan o tó jẹ́ wípé ó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún irú àwa tá à ń sọ pé à ń tú àwọn èèyàn kúrò nínú ìdè yìí because the more bá ṣe ń tú àwọn èèyàn kúrò nínú ìdè the more tó yẹ káwọn bàbá wa yìí náà máa help wa fún àwọn nǹkan kan bí irú nǹkan yìí ó yẹ káwa náà ti ní àwọn kọmitì tó máa jáde láàrin ìlú ẹ wo báwọn pípù wọ̀nyí ṣe ń kóra wọn jọ nǹkan tí mo máa ń sọ nìyẹn almost all the time wípé kí ni báwo làwa náà ṣe kóra wa jọ sí mélòó ni àwọn èèyàn wa tó ń jáde bí irú àwọn èyí ṣe jáde wọ́n rí i pé nǹkan ṣẹlẹ̀ ń bí ẹ wò wọ́n tó bíi 5-6 wọ́n lọ bẹ̀ yẹn kán tó lọ bẹ̀ yẹn ṣe mọ̀ pọ́n ti kọ́kọ́ ṣe mítìn kan láàrin ara wọn tán máa jù bẹ́ẹ̀ yẹn lọ wọ́n yan àwọn tó lọ yẹn ní o ẹ ti rí bẹ́ẹ̀ yẹn pé wọ́n ti ní kọmitì ẹjọ́ báwo ni kọmitì ti wá gangan ṣé a ní àwọn kan á ní àwọn oníkinní kan mi ìfẹ́ fẹnu sọ gbogbo ẹ̀ tán ṣùgbọ́n ṣe kárí mi pọ̀ nínú gbogbo ohun tí wọ́n ń ṣe tá a pè láwọn bàbá wa yìí
ṣé kárí mi ti pọ̀jù ṣé nǹkan tá a fẹ́ ṣe nìyí ilẹ̀ wa ń bàjẹ́ lọ òkè ìjẹta leléyìí ṣẹlẹ̀ ẹ wo àwọn ọkùnrin mùsùlùmí yẹn tí wọ́n wá kóra tán lọ sílé ìyá yẹn ìyá tí ó ní ẹ máa gbọ́ o ó ní ìyá òun bàbá òun ìlú Ìlọrin náà sọrí òun sí o ọmọ bíbí ibẹ̀ ni o òun gangan bàbá tiẹ̀ gan mọ́ Ọlọ́rin ni o torí pé ìyá yẹn ò ti wá bìlíìfù nǹkan táwọn gbàgbọ́ wọn ní láti máa sọ wípé kí ìyá yẹn kó kúrò ní nǹkan tó ń ṣe torí pé ó ń ṣẹbọ ẹjọ ibo la fẹ́ ṣe gbogbo eléyìí ìdẹ́sẹ̀ kò yẹ ká ti ráwọn at least ká tó lè rí fídíò yìí lọ́dọ̀ wa ó yẹ káwọn àgbààgbà wa kọ̀ọ̀kan náà ti rí ìlú yẹn náà nílùú tó lọ́ba tó níjòyè ẹjọ máa yìí bàjẹ́ lọ. ó ní ibi tí ìyá yẹn náà ti fídíò àwọn àfáà yẹn náà mo ti sẹ́ǹdì ẹ̀ fífaníkẹ́ ọba lọ́mọṣọ́ wà ń bẹ̀. ẹ bá ń sẹ́ǹdì ẹ̀ sí Àyàmá Adélékè àwọn lóṣù wa lẹ́ẹ̀kan. ó wà lọ́dọ̀ ọba lọ́mọ náà mo ti sẹ́ǹdì ẹ̀ sọ́ba lọ́mọ náà. ọba lọ́mọ ẹ bá ń sẹ́ǹdì ẹ bá wa play ẹ because kíní yìí ó ń bàjẹ́ lọ o wọ́n lọ́gẹ̀dẹ̀ ń bàjẹ́ a ní í ṣe ló ń pọ́n ó ń bàjẹ́ lọ ni o lóòótọ́ àwa ń ṣiṣẹ́ o a dẹ̀ ń ríṣẹ́ tà ń ṣe ṣùgbọ́n iṣẹ́ tà ń ṣe báwo ni àwọn tó yẹ kó jẹ́ bí backbone wa àwọn gan ló yẹ kó máa bá wa ṣe most of àwọn iṣẹ́ wọ̀nyí bọ̀ kàkà bẹ́ẹ̀ wọ́n máa dákẹ́ wọ́n máa fọwọ́ lẹ́nu. ìfanìkẹ́ wá bá a pe Fáníkẹ́. kọ́ ti tẹ̀fá nọ́mọ̀ kọ́ tẹ̀fá fúnyàn nìkan nọ́mọ̀. ìyá mi ṣé ẹ mọ̀ wípé wọ́n tún máa bú wa o kò yé mi o wọ́n ní ta ló gbéṣẹ́ rán wa ìta ń ṣe ṣé ẹ mọ̀ wípé lórí ọ̀rọ̀ Abẹ́òkúta àjọsìn yẹn ó ní bàbá wa kan tó jáde sórí ọ̀rọ̀ yìí. ọba lọmọ ti di ọba lọmọ mo ti ẹ má bínú ìyá mi àwíkì nítorí Ọlọ́run mo fi fábẹ́yìn ọba lọmọ ibi tí ìyá yẹn ti ṣe fídíò tiwọn ẹ bá wa play ẹ mo ti sẹ́ǹdì ẹ̀ sí yín. ẹ lè sẹ́ǹdì ẹ̀ bá wa play ẹ̀ ṣé ẹ mọ̀ pé lórí issue ti Abẹ́òkúta yẹn ó ní bàbá wa kan tó jáde tí wọ́n ń sọ̀rọ̀ lé kinní yẹn lórí ṣe mọ̀ pé àwọn àgbààgbà wa yìí pé bàbá yìí lẹ́jọ́ pé kó mẹ́nu dákẹ́ kó mẹ́nu kúrò ń bẹ̀ ṣá. irọ́ ni tọrọ yẹn ti àwọn olóṣèlú ń dàgbàgbà gan. bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá mi wà lẹ́sìn máa sọ fún yín nínú DM kàn dákẹ́ mi ò fẹ́ dárúkọ tán níbí báyìí ni wọ́n pe bàbá yìí lẹ́jọ́ sílùú Ilé Ifẹ̀ náà pe bàbá yìí lẹ́jọ́ sí o wọ́n ní kó mẹ́nu kúrò ń bẹ̀ ṣé yẹn náà máa wá gbèjà ìyá yìí ṣẹ́rí nǹkan ṣẹlẹ̀ gan o. àwọn ẹ jẹ́ ká má tí ì lọ́bẹ̀ yẹn tá a bá sọ ṣe báyìí a fẹ́ discourage àwọn tó yẹ kó dìde ni ẹjọ́ má tí ì jẹ́ ká lọ́bẹ̀ yẹn. so bàbá mọ àwọn tó wà ládùúgbò ń bẹ̀ yẹn tó jẹ́ ọmọ ọkọ ilẹ̀ káàró òjìrè they need to come up and do something tó bá ní support kó jẹ́ ká mọ̀ because this is madness pure madness. Ẹ wà wọn bá lè wo bọ́ eré rádaràda. ẹ jẹ́ ká wojú wọn dáadáa bóyá ojú ẹ̀ ń ta bá máa wà lẹ́yìn. abẹ́ẹ̀rí wọn ewo wọn àwọn ọ̀lẹ́tẹ̀ láàfà. ẹ lọ bá obìnrin abẹ́ẹ̀rí wọn. ẹ lọ bá obìnrin lé pé kó má ṣe nǹkan tó ń ṣe. it's very crazy. ìyá mi ọba lọmọ ẹ yí sókè ká gbọ́ dáadáa. wọn kàn ẹ kàn mí ti ká gbọ́ ọ̀dọ̀ mi pariwo ni. lérí tẹ́ gbélé wa lọ́wọ́ náà ni ẹ dáwọn tí wọ́n wá sí ọba wa ṣé ti máa ń gbọ́ láti fi ọba jáde ọba jẹmọ́ tó lọ́sùn láàbù ló bá wí sí ní ọba náà. IDP ìgbàgbọ́ ẹ wá rè tí wọ́n tó fún yín ẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n láwọn ò fẹ́ ẹran alẹ́ yé ni náà sọ pé kẹ́ má rà lé láti ní kẹ́ rà lé àmọ́ ẹ ṣe ń jẹ́. ṣé ẹ ti gbọ́. Imagine ìyálò òun ní o wọ́n dẹ̀ lọ bá ń bẹ̀. Ìlọrin bẹ́ẹ̀ náà pé wọ́n ti ṣe tìyá kò yá Ọ̀ṣun náà ní nílọrin yẹn. kò dẹ̀ sẹ́ni tí wọ́n fẹ́ ìyá tó yẹ lọ́fìn tí ìyá yẹn padà sọ fún jáde pé wọ́n ti fẹ́ pọn shift wù wọ́n. tó gbójúmọ́ nìyẹn báyìí. rárá o ṣe rí ẹlẹ́ẹ̀kẹta tán máa ṣe nílọrin rèé o tẹ bá rántí sí ni ìyá kan wọ́n pè ní Ajéṣikẹ́mi ìyá kan wọ́n pè yá yẹn ní Ajéṣikẹ́mi wọ́n ṣe fún woman yẹn náà this is why tèmi ṣe sọ wípé ìyá mi Big Jos ti sọ pé kò lè stop kí làwọn àgbààgbà wa ń ṣe that is just the truth of the everything jàre mi ò gbé ìbò mi ò lọ school but ẹ jẹ́ ká gbé kínní ìsọpọ̀ lọ́dún ọjọ́ wo ló fẹ́ stop. ìyá mi àwíkìn ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ bísí bákan mo wá fẹ́ kí ṣẹ́rí ní tí àbá tí ṣẹ́rí pé àwọn àgbàlagbà kan wà
tí ò yẹ ká tẹjú wọn mọ́lẹ̀ tí ò yẹ ká gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn rárá. Ẹ rí i pé tá a bá ronú dáadáa kò sí tó ń jágbàlagbà, ẹ jẹ́ ká lọ bí tí ẹja lọ bí ìtàn Ẹ̀gbá yẹn nígbà tí Lísàbí tó fẹ́ gba Ẹ̀gbá lẹ̀. Ẹ rí i pé àwọn àgbàlagbà kan ló tún tako Lísàbí lórí tó fẹ́ ṣe. Àwọn àgbàlagbà kan ló dá lọ́wọ́ kọ́. Torí pé àwọn àgbàlagbà kan wà tó jẹ́ pé àgbàlagbà wọn bí ẹran tí Dr. Fred ń sìn ní. Àwọn ajá Dr. Fred tẹ bá rí wọn wọ́n dá gòlògòlòjò tó máa ń pẹran wá fún Dr. Fred. Ajá Dr. Fred gan tún dá ó tún ní láárí ju àwọn àgbàlagbà kan lọ. Ẹ já fi tàwọn àgbàlagbà yẹn lẹ̀. Ẹ má jà dárúkọ wọn mọ́. Ẹ já unite bí Lísàbí ṣe gbé ọgbọ́n yẹn lẹ̀. Ẹ̀rí bó ṣe gbọ́gbọ́n yẹn lẹ̀ ni. Ó dẹ̀ borí àwọn àgbàlagbà yẹn. Ó dẹ̀ tún borí ọba yẹn nígbà yẹn náà. Ẹ tọ́ kí mi ò dáa. Ó dẹ̀ jagun yẹn yè. Ìyẹn ni ká unite. Ìyẹn ni ká ṣiṣẹ́ lé lórí. Bẹ́ẹ̀ ni bàbá mi wà lẹ́sìn. Ìyẹn ni ká ṣe lé lórí. Ìṣòro tí bàbá wà lẹ́sìn sọ ẹ̀. Àwọn ní kẹ́ bá wa ka. Ṣèbí àgbàlagbà kan ni Rashidi. Ṣé wọ́n la rí wọn mọ́kà bá nà báwọn ló la rí ara. Ṣé àgbàlagbà nìyẹn? Ṣé ẹsẹ̀ yẹn ṣe é tọ̀? Àgbàlagbà kan nìyẹn. Ṣáwọn tẹ́ fẹ́ lọ kẹjọ́ bá nìyẹn. Ẹni tó jọ àgbàlagbà kan ní Síkírù. Rashid Olúwo nìkan bàbá. Àgbàlagbà kan ní Síkírù Àwùjalè. Bẹ́ẹ̀ ni ọba yín. Àgbàlagbà kan wọ́n ti gbé ẹlòmíì wọlé. Tó lo 90 years 9 decades lórí ayé. Ẹ ti lálejò. Ẹ káàbọ̀. Okay, ẹ káàsán. So in the first place, ẹ jọ̀ọ́ ẹ má bínú sá kí a tó máa lọ ẹ jẹ́ ká kọ́kọ́ mọ èèyàn tẹ́ ẹ jẹ́ sá ẹ má bínú because ṣe mọ̀ pé a kàn lè máa sọ̀rọ̀ láì mọ ẹni tá à ń bá sọ̀rọ̀. Ṣé ẹrú àràbó niyín ni àbí àgùntàn Ísírẹ́lì, ẹrú àlà àbí àgùntàn Ísírẹ́lì, èwo lẹ jẹ́ nínú àbí ọmọ aládé, èwo lẹ jẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta sá? Okay, quick one. Me belong to any one of them. Orúkọ mi ni Ọlárìnwájú. Karim. So going forward. And so bàbá mi ibo lẹ ti kúrò? Ṣé ẹ̀sìn ẹrú lẹ ti kúrò ní àbí ẹ̀sìn àgùntàn? mo fi méjèèjì ni mo fi lẹ̀. Lẹ ti fi lẹ̀. So let me quickly state my goal. No. Ẹ ti lè lọ quick statement. Ẹ ti dáhùn béèrè tán bí béèrè sá. Wọ́n ẹni sùúrù sá. Kò ń ṣe argument mo ha. Ẹni sùúrù. Wọ́n ní ṣé ẹrú àlá nìyí tàbí àgùntàn Yahweh àbí ọmọ aládé sọmọ aládé wà nìyí. Ẹ̀gbọ́n nǹkan tí mo sọ mo ní I do not worship any of the two. I am not part of the two religion. All right. So nítorí mo jẹ sọ fún yín ọmọ aládé if that is. Okay, Láńre Karim tẹ fi sí yẹn Karim yẹn kí ni ìtumọ̀ Karim? Ṣé tó bá yẹ wà ní comment section. I was even asking if we can to more Mumbai Law, Mr. Adeleke, can you please educate about the name? So Moto Shele, brother to Alec Bemi. Mo wá síbí bá láti wá mọ ìmọ̀ kún ìmọ̀ ni, all right? So mi wá síbí bá láti wá bátà pẹ̀lú anybody. Bàbá mi láàrin. Wọ́n bá wà pẹ̀lú yín náà simple question náà béèrè tí ò dẹ̀ yẹ kó kẹ́kẹ́ là wá ní yẹ kó là wá lónìí. Okay. Ẹ sáré sọ̀kọ́ tẹ bá wá ọ̀rọ̀ name tẹ̀sán yẹn a máa ṣe ní Friday lọ́dọ̀ MS Baba. So tẹ́ bá ti follow wọn tẹ́lẹ̀ follow wọn ní Friday ní 8 so kí lẹ sáré bá wá quick one. Ẹ béèrè àwọn béèrè yẹn. In the first place on the comment section mo ń béèrè pé okay, jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ilé because I have my daughter here. Bí mo ṣe state ẹ̀. Nípe kí ni I grew up as a Muslim, all right? And one of those things to even dislike about the religion was because lè fẹ́ kọ́ mi ní èdè tí mo mọ̀ kẹ́ máa mátòrì kẹ́ máa fi nà mí. So èmi fúnra mi I rebel against all those things and I left. Now here is the point. Kí ni mo fẹ́ mọ̀ kí ni ìtumọ̀ pé èèyàn lọ sí Mecca ó ń jẹ́ alájì? What is the goal and the intention of those Muslims towards that? That is one.
2 ẹni tó ń pè lọ Allah tí everybody máa ń fi tọ́mọ tó pé Allah is he a prophet and kí ni message ẹ̀ then the Muhammad of a person kí ni iṣẹ́ ẹ̀ kí ni iṣẹ́ ẹ̀ náà ṣé prophet náà lòun náà nítorí kò yé mi ni because ẹni tó ṣẹlẹ̀ tí mo fi ń béèrè question yìí. Mr. Lanre ẹ jọ̀ọ́ ẹ má bínú sá ẹ má jẹ́ ká deviate yàwá Big Josie sọ fún yín ọ ní tó bá dijọ́ Jímọ̀ olóyin ọ ní kẹ́ join MS bàbá pé àwọn òbí tẹ̀ ń béèrè yìí àwọn ṣèyí kìtà wà nìyẹn àwọn ànábì tí wà nìyẹn ẹ béèrè lọ́wọ́ wọn ṣẹ́rí problem tó wà ńlẹ̀ yìí tí wọ́n lọ harass ìyá oníyà tó ń ṣe nǹkan tiẹ̀ nínú ilé ẹ̀ ẹ jẹ́ ká address ọ̀rọ̀ lọ yẹn. Okay, in my own nǹkan tí mi lè àkànlè wó kàdé fẹ́ lọ bẹ́ẹ̀. kọjá kí ni mo whatever it takes to give security to that woman, all right? Yes, I will support it because I've spent almost 4 decades on it, 4 decades plus. I don't see where you will impose a religion on someone. And the person chose, yes, and the person chose not to comply with you, and you may say that we're changing every budget. Already láti lọ sunlé ìyá yẹn kọ́pà ìyá yẹn. Nǹkan tí mo sọ lórí comment section nìyẹn ni pé immediately we need this woman needs security there. Ẹ máa ní láti contribute. Ẹ má jẹ́ ká fẹ̀ tẹ́lẹ̀ ká máa palàpalàpà. Ẹ jẹ́ ká focus irú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká deliberate there lórí bíi gbogbo platform tó ti ń ṣe ìṣẹ̀ṣe ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀. Enough is enough. Ọ̀rọ̀ mi ò ń dùn létí yín because I don't like show off. Ẹ jẹ́ ká ṣe nǹkan tó yẹ ká ṣe gangan. Kò dìgbà tó bá ṣe fún wa ká tó ṣe sọ pé àkọ́wá gbà wá o. Bẹ́ẹ̀ni nígbà mo ti sọ lórí comment section yẹn. Language tí bàbá wa Lanre béèrè nsìn language tó béèrè ẹ kí kọ́kọ́ clear yín lórí language yẹn. Okay. Very language yẹn èmi tẹ́ ń wò yìí mo ti lọ sí 4 Arab country mo ti gbé ń bẹ̀ dáadáa mo ti bá wọn jẹ mo ti bá wọn mu so language tẹ́ sọ yẹn tẹ́ béèrè yẹn máa clear yín lórí yẹn nìkan àwọn tó gbé language wá àwọn fúnra wọn on adopt another language ju language wọn yìí nìkan náà lọ that's Arab language gbogbo school wọn tó bá dẹ̀ ń lọ láti kékeré wọn gbogbo school wọn Arabic náà lọ fi ṣe kí ni lọ fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ lọ fi ń kọ́ wọn lédè lọ fi ń kọ́ wọn ní everything on adopt other language láti kọ́ àwọn ọmọ wọn no but ìwọ tó bá mọ̀ pé ọmọ ẹ fẹ́ advance tó mọ̀ pé o fẹ́ jẹ́ kọ́ ọmọ ẹ lọ kàwé sí wọ́n wá gba private teacher tó mọ̀ máa kọ́ ọmọ ẹ ní English láyé ọ̀tọ̀ bí a nílé or elsewhere but ní ilé ẹ̀kọ́ wọn tó jẹ́ government school wọn tó jẹ́ ilé ẹ̀kọ́ wọn gangan ọ̀ ní ever kọ́ wọn pẹ̀lú English ìwọ tó bá fẹ́ mú kọ́ ọmọ ẹgbẹ́ yìí lábọ̀ pa tí ń kúrò lórí topic tó wà more important olówó èkó olówó ìlú bàbá mi àti kúrò lórí topic tó wà more tó involve life àwa ń ṣe language no a máa padà síbẹ̀ mo kàn fẹ́ answer question wọn lórí nǹkan ẹ̀yọ̀kan wọn. ọgbọ́n ni kí ni wọ́n fẹ́ distract yín ni Lanre Karim lẹni tó ń bá yín sọ̀rọ̀ wake up guys. okay ó tọ́ ni mo ti rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká padà sórí topic yẹn ó dá jẹ́ ká padà síbẹ̀ mo ti gbé distraction ó ti gbé mi. why will you say no hello sir. ẹ já ọ̀gá ìjọba jàre irrelevant question ló wá ń béèrè níbi tá a ti show pé wọ́n kẹ́tì life èèyàn ẹ já bọ́lẹ̀ jàre. Can you imagine? Why will you say that? àwọn arìnrìn lóru kó n bá sọ̀rọ̀ ń bí báyìí. ẹ ṣe tẹ gbé mi padà mo ṣe reason nǹkan tẹ́ ń sọ ni o mo reason nǹkan tẹ́ ń sọ ni o ó distract mi. ẹ wo ọmọ Mùsùlùmí mi ò gọ́ra mi rí láyé mi the day tí mo ti mọ̀ nǹkan tó ń pè ń tàkíyà ni mo ti fojú sílẹ̀ fáwọn kìnnì burúkú yìí èèyàn ń jẹ́ Lanre Karim ó ní ọmú 4 decade láyé ó ṣẹ̀ṣẹ̀ wá ń bèrè lọ́wọ́ àwa the guy that is called Allah yẹn what the hell are you who do you think you. kò fẹ́ ká deliberate lórí kìíní yẹn. God bless you that's exactly what happened. ẹ̀yin náà wọ́n fi lọ́n díẹ̀ ṣe fẹ́ máa ṣàlàyé language ẹ pẹ̀lẹ́ tíṣà
tíṣà Ondo. ẹ̀yin bàbá mi ti ẹ ti ẹ ṣọ́ra yín bẹ́ẹ̀. ṣébi ta ṣì mánéjẹ ti padà ìdí pọ̀ olówó tó tó bọ̀dá wá fẹ́ di tíṣà Ondo ẹ wá fẹ́ máa lecture ẹ̀ ṣóun jẹ́ dáa rògbò. ìwàlẹ̀sẹ̀ sẹ́ndì fídíò àwọn ìwàlẹ̀sẹ̀ sẹ́ndì fídíò àwọn ilé tí wà yẹn ti sí i. He is about to take us for a fool. Ó fẹ́ gbé wa kúrò bẹ́ẹ̀. olúwa mi ẹ̀rọ Ìjọ tí Justin olórí burúkú yẹn tó sọ pé àwọn tó ń pààyàn freedom fighter ni wọ́n mú dẹ̀ wo bọ̀bọ̀ yẹn. Mo dẹ̀ rí èṣù. Mo rí Sátánì tó ń gbé inú ẹ̀. Mo rí devil tó ń gbé inú ẹ̀. Ìwọ pé àwọn agbésùmọ̀mí ní freedom fighter. Àwọn olóde wọn mọ́lẹ̀ tó wá freedom. Báwo ló ṣe dè wọ́n mọ́lẹ̀ kí ló fi suppress wọn tó fi wá freedom? These people are mean, they are selfish. They are selfish. Ẹ wo bàbá àtọkù máa kó amọ̀ràn òun máa lọ tó ń ká gbégbé. Àwọn àgbà òfò wọ́n ní kọlọ́kọ́ gbọ́n lọ́dọ̀ àgbà ó pàdé irú eléyìí lọ́nà òun ló fẹ́ fún ẹ lọ́gbọ́n. These are the problems and they will do everything to distract you. ẹ máa wo bàbá àgbàlagbà yìí tó ń tẹ tó tẹ àgbà olórí burúkú àbọ̀ báwọn lè ṣe dàgbà gan. I can tell you pé obìnrin yẹn gangan is more indigenous ju bàbá yẹn lọ. bẹ́ẹ̀ni Fúlàní ni bàbá yẹn máa jẹ Fúlàní ló máa jẹ kó lè gbọ́ àwọn ọmọ bàbá yìí náà máa sì wò bóyá wọ́n ní bàbá gidi kan o àwọn ọmọ bàbá yìí máa sì gbọ́kànlé bàbá yìí o. kẹ̀rí bí ìyá yẹn ṣe identify rẹ̀ àtọmọ ìlú tó identify tí gbogbo wọn lè sọ̀rọ̀. wọ́n béèrè mọ́ṣáláṣí wọlé tí ẹ wo béèrè òpònú. mọ́ṣáláṣí wèrè ọ̀rọ̀ òdì. mọ́ṣáláṣí wèrè. These people are full of, they are evil. Lérí ọ̀rọ̀. Ọ̀dà fún olówódé bàbá mi, mo lágbo ibà wọn ta sẹ́yìn padà yẹn. Ṣẹlẹ̀ lè tó wọ white yẹn, ó wá jà ní. Èlé tó wọ complete white yẹn, ó wá jà ní. Gbogbo wọn ló wá jà. Ìyẹn kò wà mọ́ aggressive ni. Obìnrin náà kan lọ jù wọn lọ. Ẹ̀rí bí ìyá rẹ̀ ṣe ń dá àwọn ọmọ ẹ̀ padà pé kọ́ máa jà. Ẹ wá àwọn ọkùnrin. Ẹ̀yin adúrú ọkùnrin, ẹ wá gang up lórí obìnrin kan. Ojú ọ̀jẹ̀ táwọn onímọ̀ lójú. Okó ni the only president tó lè fún. Wọ́n gbèrè dédé. Ẹ wá gang up adúrú ẹ̀yìn ọkùnrin tó tó. Ẹ wo iye wọn, ẹ jẹ́ ká try láti ka iye wọn gan pàápàá. Táwọn àgbààgbà tẹni kan máa pè lélẹ̀. Wọ́n ti ṣe mítì yẹn nínú mọ́ṣáláṣí kan tó máa bọ̀. Wọ́n ti ṣe mítì yẹn, wọ́n ti ṣe nínú mọ́ṣáláṣí kan tó máa bọ̀. Àní ìjọ tí mo ti mọ ìtumọ̀ tàkíyà. Ìjọ tí mo ti mọ ìtumọ̀ tàkíyà. Wọ́n ti jọ pa wọ́n ti jọ kún. Wọ́n ti ṣe mítì yẹn gidi.